ọba ti fẹ́ ṣe ọ̀tá ọlọ́run tó ti fẹ́ yẹ olórí ibú sọ́lọ́run nǹkan kọ́kọ́ tó ọkọ máa takò ní èdè tọ́lọ́run tó fi rán ànábì wá ṣẹ́ so àtakò yìí wá pọ̀ díẹ̀ làwárí nìyí di àwọn lábàá gan àtakò tí wọ́n rí against lárúbáwá kò ṣeé kó kò ṣeé kà tọkọ ni mo lọ síbí wọn náà fi ń ṣe wọ́n ti fẹ́ àlákà lárúbáwá bíbù ní mísírà gẹ̀ epe lábàáwò àwọn ìjíṣẹ́ gẹ́gbẹ́ náà fún ara wọn sọ pé nínú ẹ̀dá pẹ̀lú ẹ̀ máa sọ lábàá yìí má ẹ̀dá máa sọ lájà wọ́n ní ẹ máa kọ́ pẹ̀lú alaharifu arabi pàṣípà ní ìbátasa wọ́n ní ẹ máa kọ́ pẹ̀lú latin wọ́n àgbẹ̀ wọ́n sọ pé òrídú wọ́n àkọ́ aru àìsí oníkẹ́ máa kọ́ ibi tí wọ́n bá lárúbáwá fàṣítì náà di nílẹ̀ lárúbáwá ọwọ́ adé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ́dọ̀ wa níbí ọwọ́ àkàgbà kọ àwọn akiri lọ́dọ̀ wa. unfortunately àwa mùsùlùmí gẹ fún ara wa I help matter àwọn ọmọ gẹ fún ara wa are serious. àwọn yẹn wá bẹ̀rẹ̀ ìpínpó láti tún èdè lárúbáwá kíkọ rẹ̀ ṣe. láti ọ̀dọ̀ wa níbí nílọrin lọ sàlẹ̀ lọ́hùn a ronú sí kíkó láti tún lárúbáwá ṣe tí òfin ní di bó ṣe wà ọbẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ṣe kòtàjì àdá rahimahullah. wa tilmiduhu Najib akhadha hadha minhu àwọn náà ṣe tiwọn. wa Sheikh Abdullahi Ilorin wọ́n kà mọ́lá mẹ́ṣíwárù débi kan mo fẹ́ kẹ́ máa gbọ́ mi dáadáa o wọ́n kà mọ́lá mẹ́ṣíwárù yẹn débi kan wọ́n á parí iṣẹ́ lórí ẹ̀ o bàbá òsè ẹ̀ bá sọ pé kò ti parí iṣẹ́ pẹ́pẹ́tà yẹn ó yà ní ja'ala bab al-ijtihad maftuhan kálukú náà wà ń ṣe tiẹ̀ kálukú náà wà ń ṣe tiẹ̀ àwọn náà ń ṣe tiwa pẹ̀lú àkàdá tiwa náà àti kàtà akọ lóríṣiríṣi láti fi gbé lárúbáwá lárugẹ. ó fi wá dórí màrúfù rájì. ó bá ń dún mọ́. ó dùn mí pọ́ wà níbí yìí lónìí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí n fi ránṣẹ́ sí ni ìfẹ́ sọ́sọ́ gbé. àmọ́ sọ́sọ́ wàá wá dé tọ̀kílà wàá ṣe láṣọ náà ni. ìgbà tó fẹ́ yẹn ìmáàmù wọ́n á yan ọmọ kéwù tiẹ̀ ibi tí ọmọ kéwù ṣé wàá dàmú wá ibi tí ọmọ kéwù ṣé kàmáàlú wá ọmọ kéwù àlùkò ọdún àdéjọ ní wàláyé ọlọ́run sẹ́lẹ̀sẹ̀lẹ̀. kí ẹ̀sán òun ni pé gbogbo àwọn ọmọ rẹ̀ tó kọ́ ń kéwù àwọn tá a kọ́ wọn kéwù nù tó kọ́ àwọn ọmọ wa lọ́kọ́ wọn kéwù. إما أن يكون مركزيا أو أدبيا هم الذين علموا أبنائهم ṣùgbọ́n ṣe kínní kan tí markazi ò bí ṣe fún wọn kí ṣe kínní kan tí àdàbí yóò bí ṣe fún wọn yóò rí wọn yóò wá arúgbó ìlera bá dé káìlú dé wọn náà wá lọ yóò wá náwó ara rẹ̀ yóò náwó ara rẹ̀ so owó tó wọ́n tó bá fi gbádùn fún ara rẹ̀ ẹ̀ka tó sì mọ̀ fàájì dáadáa ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kò wo gbogbo sáìdì ibẹ̀ ń àwọn ọmọ ọlọ́mọ yìí ló wò àwọn ọmọ ọlọ́mọ ló wò ọlọ́run sì ń wò ó káàmọ̀ ṣe lọ́n tiẹ̀ àmọ́ ọ̀dẹ̀ wa kọ̀ lọ Cairo gbá tó náà wá fẹ́ di pé ọ̀kan náà àwọn àgbà àfà àmọ́ nínú wa dùn ó sọ ní olùkọ́ tẹ́lẹ̀ kan pé àwọn ẹ̀yà àfa àgbà ní ìsọ̀nà àdàpọ̀ gbogbo àwọn wọ̀nyí làwọn àfa wà kẹ́nà kankan mọ̀ sọ̀rọ̀ ilé wọn inú mi ní bọ́ sọ̀rọ̀ ẹ̀ ó yìí ti gba jàtìjàtì táwọn ọmọ rẹ̀ bá máa sọ ó yìí ti gba lẹ́nu wọn. وأثني عليك وأتوكل عليك
أنت أسبي أنت نعم المولى ونعم النصير. I give thanks to Almighty Allah, the Lord of the universe, the cherisher and the sustainer. May the peace and blessing of Almighty Allah be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam, his household, his companions, and those that follow his step till eternity. My chairman's speech was prepared in Arabic language and is going to be delivered in Arabic language because I was born and trained in that environment. I want the student to be saying, immediately they mention my name, they say, Adam Allahu Hayata. Because a day is coming, I'm going to retire from Sharaf al-Rafi. I will be the Muallim and Muassis al-Madrasa. So by the time my name was mentioned, all the students will say, Adam Allahu Hayata. الحمد لله الذي أخرج الناس من ظلمات الجهل إلى هداية العلم والمعرفة، وهو الذي علم آدم الأسماء كلها. صلاة وسلاما على خير الأنام المبعوث بمعرفة ويقين، النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل، وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين. أما بعد، أصحاب الفضيلة، اسمحوا لي في هذه اللحظة أن أسجل شكري وعرفاني وامتناني لأعيان هذا الجمع الكريم. إني أرى نفسي مدينا لأخينا وسيدنا الدكتور معروف محمد راجي على هذا العمل الجبار الذي قام به فضيلته، وعلى كون رئيس هذا المهرجان العلمي. إن الأخ الفاضل الذي جمع أعيان العلم وجهابزة المعرفة في هذه البقعة العلمية من الأفزاز الذين تفتخر بهم البلاد والعباد لأفكارهم الصاحبة نحو التقدم العلمي والحفاظ على الثقافة العربية والتراث الإسلامي. أصحاب الفضيلة، ومن الجدير بالذكر أن هذا المركز الذي أجرى الله تأسيسه على يد الدكتور معروف محمد راجي قد زينه الاسم الذي أطلق عليه تخليدا وتقديرا لجهود شيخنا الوالد العطوف العلامة السوداني الشيخ آدم عبد الله علي لوري رحمه الله رحمة واسعة، الشيخ الذي كرس جميع حياته خدمة للعلم وبصر أنظار الناس غاية الأمل في العلم والمعرفة، فجزاء الله عن العلم خيرا ورحم الله شيخنا رحمة واسعة. أصحاب الفضيلة، إن العلم هو أساس تقدم الأمم والمحرك الرئيسي لتطور البشرية، فهو يزيل الجهل ويبني العقول ويحسن جودة الحياة عبر الابتكارات التكنولوجية والطبية، كما يضمن للفرد مستقبلا باهرا ويعزز التفكير النقدي ويحقق التنمية الاقتصادية والاجتماعية الشاملة والمطلوبة للمجتمعات طبقا لقول الشاعر: فإن رجال العلم أنوار عالم وشيمتهم هدي وصلح ونائل، فكيف يكون المرء عالم قومه ولكنه عن رفعة الحق مائل؟
وتلا إلى في العلم شتم ولعنة وألقاب سوء بثها المتعقل. أصحاب الفضيلة، يعد التقدم التكنولوجي ضرورة حتمية لضمان استمرارية تطور المجتمعات، فهو المحرك الرئيسي لتحسين جودة الحياة وتعزيز الكفاءة وتحقيق التنمية المستدامة وبناء اقتصاد معرفي قوي يضمن الاستقلالية التقنية والاقتصادية للأمم. تلعب التكنولوجيا دورا محوريا في عدة قطاعات أساسية أبرزها التعليم والاقتصاد. يساهم التقدم التكنولوجي في العصر الحديث في جعل التعليم أكثر سهولة، كما يوفر فرص عمل جديدة ويزيد من الإنتاجية عبر أتمة المهام واستقلال الذكاء الاصطناعي. ثانيا، الرعاية الصحية. تقدم الأجهزة الطبية الحديثة وتطبيقات رعاية حلولا مكتشفة تسهل تشخيص الأمراض وعلاجها بسرعة ودقة. ثالثا، التواصل وتسهيل الحياة اليومية. أصبحت أهمية العلم والتكنولوجيا في حياتنا اليومية واضحة في تقريب المسافات وتسريع تبادل المعلومات وإنجاز الأعمال عن بعد بكفاءة ممتازة. ولا تتم هذه الكلمة إلا بتقدير الأمة الإسلامية في هذه الأرض الطيبة، أرض جامع، على ترميم المسجد الجامع، والشكر موصول إلى أمير هذا البلد العزيز، خاصة أسدي الشكر لذلك الرجل الثري السخي الحاج توي عبد الرزاق، الذي له دور فعال متميز في تلوين المسجد الجامع منظرا حديثا جذابا، وبقية المساعدين فجزاهم الله خيرا. أخيرا، إن هذا النشاطات والحركات التي قام بها سماحة الدكتور معروف تستحق التقدير والانتباه، فجزاء الله عن العلم كل خير. وفي هذا العمل إشارة إلى أن باب الجهود العلمية مفتوح أمام الناطقين بالعربية، حتى يكون المجتمع على علم ويقين أن الدولة العلم واسعة عريضة غير مضيقة ولا محددة. وقبل أن أغادر هذا المكان أشكركم شكرا جزيلا على حسن استماعكم، وحتى نلتقي في لقاءات المقبلة، وأتى ذلك الحين دمتم بخير، والسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. mo kí gbogbo àwọn afáwa níkàlẹ̀, pàápàá jùlọ àwọn bàbá wa Raisu Naqabatul Markaziyin. ẹ dákun ẹ wí lẹ́ẹ̀kan sí i. Adamallahu hayatahu. ẹ jẹ́ wí lẹ́ẹ̀kan sí i. Adamallahu hayatahu. ìjókòó bàbá láàrin wa ń bí kò sí ìkankan tó ń júwe kọjá pé a gbọ́dọ̀ mójútó kéwú làwọn bàbá yìí mójútó tọ́lọ̀ fi gbé wọn débi tí wọ́n dé yìí. mo wà ní ọ̀dọ̀ bàbá wa ìmáàmàlé níjọ́ kan, wọ́n wá sọ́dọ̀ bàbá ìmáàmàlé wá kí wọn. àwọn ìtàn wá wáyé, ibẹ̀ ni mo ti gbọ́ pé bàbá ìmáàmù àgbà nímàlé wọ́n jòkó ní kíláàsì táwọn bàbá yìí kọ́ wọn. èyí tí mo wá jọ mí lójú ni pé ààrẹ ni táàrán sí wọn pé ó kọ ọlọ́run wo ni wọ́n ń lò. ó yà mí lẹ́nu fún wọn dọ́kítọ́rù prof. gbogbo alápàdà lọ́ọ́ jòkó tí wọ́n jọ kà pé wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ fún wa. gbogbo àwọn tí ẹ kọ́ kí tó wà ní kíláàsì kọ́dà alẹ́ ni títún lọ̀ pánu wọn. bẹ́ẹ̀ ti jòkó náà ní tẹ́ jòkó táwọn ọmọ yín, bẹ́ẹ̀ bá ń ka nǹkan, bẹ́ẹ̀ bá fẹ́ lo gíláàsì ní, bẹ́ẹ̀ bá fẹ́ lo gíláàsì ẹ̀ mọ̀ rí kà. ọlọ́run tó gbé yín kalẹ̀ báyìí, gbogbo ohun tí a padà sí múlò sọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run níjọ́ kàn yín láéláé. Àmín. mo fi ìjókòó wọn kí gbogbo ohun tí ń jẹ́ ìjókòó níbi bàbá wa gánmà olúgánmọ̀ gánmà kí n púpọ̀. ẹ dákun tí a fẹ́ sọ gbogbo àwọn tá a jọ́ máa kéwú tá wa ń bí ẹjẹ́ àkọ́ṣe àwọn àfa wa, èyí tí àbá wa Dr. Maruf tí wọ́n gbé wá sílùú wa ní gánmà,
ẹja lọ ọmọ yìí pé ní kìí ṣe ń tá a mọ̀ ni tó bá ṣe pé ń tá a mọ̀ ni wọ́n lè gbé wa kò sí nǹkan kan láyé tí ó jẹ́ nǹkan ẹ̀kọ́ tí ò ní wúlò fún yàn síbi kan lè qawl al-hakim gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n kan ṣe sọ pé laysa mutana'in fil ilmi illa wa saya'lamu man huwa 'alam minhu idh al-ilmu aktharu min an yuhitahu al-bashar. kò sẹ́ni kan tó sọ pé gbogbo ọmọ lòún mà tán ẹ̀dá kò ìmọ̀ kan náà tó gbé wáyé gbogbo àtàwọn ọlọ́mọ kí ó ń bí ẹ̀jẹ̀ àjòkó tì mà náà káràǹfà ní mú ń bẹ̀ kọ́lọ̀njẹ́ wúlò fún wa. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. gbogbo gbàtà wa ti sọ̀rọ̀ ní Lárúbáwá àbí Yorùbá wọn ni túnṣe bò wọn á ní túnṣe bò má ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ lè bò ẹ wá sanwó fún ká tu fún yín ntàwọn náà lọ sí ilé kéwìrì ẹ máa fẹ́ sọ̀rọ̀ àfáàn gbanú wa ní tó bá àfáàn yẹn wọ illiterate làfáàn yẹn ah ẹni tó há gbogbo nǹkan tó máa kọrin ní illiterate tó yóò gbélé táyìn gbọ́ lónìí o gbogbo ẹ̀yin oníwèé ìròyìn tẹ wà níbi tẹ fẹ́ ká sọ ìbò tẹ́ ẹ bá sanwó yìí ní sọ ìbò ẹ̀yin ọmọlé kéwì tó má ti ń tàbí yín ẹ má sọ lè bò ẹ gbowó lọ́wọ́ wọn ẹ tó fún wọn lè bò iṣẹ́ tá à ń ṣe nù. náà a máa lọ sọ́dọ̀ bàbá wa tí mo sọ lẹ́ẹ̀kan bàbá wa gbà á kí bàbá wa Sheikh Abdulkadir Aminullah onílẹ̀mọ́rún Abdulkadir adamallahu hayatahu bàbá wa hamiluna alayhi Mudir tẹ́mínà tó máa ń pè wọ́n ní miknazu nususi Iloriyya ẹ bá wọn lọ́sọ̀ ṣe kára mọ̀ká ẹ̀ tó àti tap wọn àwọn network tó yà ìyàgò yà ń bẹ dára wọn tí wọ́n máa gbénu sísun jáde ní ìsìnkú ọlọ́run jáde yín pẹ́ o. bákan náà ni bàbá wa Sheikh Ibrahim Zubair al-Misri ọlọ́run jẹ́ kí jáde yín pẹ́. a máa lọ sọ́dọ̀ the keynote speaker. nínú tí máa ń yà mí lẹ́nu nípa bàbá wa PA sí bàbá emir ni pé bí wọ́n ṣe bízí pẹ̀lú bàbá tó táà náà sì mọ̀ pé yẹ̀mínú bàbá ni wọ́n bí irú àyíká tó wá pè wọ́n sí nǹkan wọ́n tún ráyè wá bẹ̀ kódà bẹ́ẹ̀ pè wọ́n lọ́jọ́ ọ̀sẹ̀ wọ́n tún wá bàbá wa Dr. Murtala adamallahu hayatahu eré àgàtẹ wọ̀nyẹn ẹ̀rí jábọ̀ ń bẹ̀. amiina. ẹ ń múnú bàbá dùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́rẹ́ òmùmàṣà tí wọ́n máa ń ṣe ní palace nígbà tẹ́ dé lẹ́gbẹ́ sórí afẹ́fẹ́ digitalization of what Ilorin culture nínú palace ẹ̀yin ni kọ́kọ́ dálẹ̀. Masha Allah. ìtàn onígbàgbé ẹ̀yin náà. Masha Allah. ẹ bá fẹ́ wo bí bàbá tí wọ́n ń kíyàn ní sípòtà lọ sí péjì Dr. Mudir yóò rí gbogbo nǹkan bẹ̀ inú bàbá náà wá ń dùn àwa ọ̀dọ́ ẹ sílẹ̀kùn palace fún wa bàbá tí máa ń gbowó oúnjẹ ń bẹ̀ lọ́dọ̀ bàbá àjẹta làwa mọ̀ mọ̀ lẹ́yìn ìgbà àìlèdè bẹ̀ mọ̀ ẹlòmíì ò tẹ̀ mọ̀ pé àwọn bá máa ń sọ̀rọ̀ dípò tí wọ́n lára wá sí ẹ̀yẹ lẹ́yìn ká mọ gbogbo èyí o Dr. Mudir àpàrà sí wò ní báyìí o. amiina. ẹ jẹ́ àlọ́ sọ̀rọ̀ bàbá wa gbà Professor HAMZA Bishola Abdulrahim bàbá gbọ́ lọ́dọ̀ tó yẹn wọ́n gbọ́ Yorùbá tó farabalẹ̀ wọ́n gbọ́ tápà ọ̀dọ̀ mi náà ti kọ́ yìí o. Allahu akbar. ọ̀dọ̀ mi náà ti kọ́ tápà ẹ má sọ èkó bàbá o èkó jẹ pé ẹ má sọ lónìí. àtọ̀ àtọ̀ nígbà wà ń jòkó lóun fẹ́ sọ Fúlàní ayọ̀ǹdàkẹ́ sọ fúlọ̀ fún bẹ̀ mi ayẹ́tẹ̀ mi hárì kádọ́hùnmá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد. لا أدري أية لغة أختارها لمحادثة. لو اخترت اللغة العربية فالعربية تستحق ذلك بل وأكثر. ولو اخترت اللغة الإنجليزية فهي أيضا فلها مرتبة ومكانة بيننا. ولو اخترت لغة اليوروبا فهي لغة أمنا. ولكن لضيق الوقت
ولا أريد أن أترجم ما قلت بل لا أريد أي واحد أن يترجم لي ما قلت لأن ترجمته قد لا تحمل رسائلي ولذلك اسمحوا لي أن أستخدم اللغة اليعرباوية. ẹ̀rọ kùtọ̀rọ̀ lọ́hùn tí n bá rí protocol yìí follow dáadáa ẹ̀fọ́ríjì mi àmọ́ n try kí n follow rẹ̀ níwọ̀n bá. Honorable Commissioner for Education is here in two capacities. First, gẹ́gẹ́ bí Commissioner for Education and Human Capital Development. Ẹlẹ́ẹ̀kejì tí bá gẹ̀ẹ́tì ẹ̀fẹ́ ṣe introduce wọn lẹ́ẹ̀kan wọn ni wọ́n tún wá representing His Excellency the Governor of Kwara State, Malam Abraham Abdulrazak Siwe. So látòrí wọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ kíkí. Your Excellency sir. Lẹ́yìn yẹn màá wá kí the Grand Kadi of Kwara State ìkànnì làwọn tó kà sí. So mo kí bàbá wa Grand Kadi Kwara State wọ́n lọ́wọ́ jàre yín pẹ́ lọ́wọ́ jàre yín pẹ́ ẹni gúngún àtàláfíà ọlọ́mọba fi kẹ́yìn. Kújà bá tẹ̀ dánwò náà ẹ̀kọ́ kálá mẹ́rin. Mo wá tún darí kíkì mi sí ọ̀dọ̀ àfáà mi bàbá wa رئيس نقابة المركزيين اللي كان في العالم كله موالي في الدنيا والآخرة. الله جاكيا دني يكوي أنا أقول كيف بابا olùgànmá onígànmá ọ̀gànmá. Ẹ má bínú pé ọkọ̀ yín ń wá nígbẹ̀yìn báyìí. Ẹ̀yin ni àgbàlejò àgbà gbogbo àwọn tó wà ní àyè àti gómìnà tó wà níbí àti àfáà àgbà tó wà níbí àtọ́ba gẹ́gẹ́gẹ́gẹ́ tó wà níbí. Ẹ̀yin nígbà wọn lálejò. Mo kí yín, mo kí jókòó yín, mo kí àgbà yín, mo kí ìgbà yín, ọlọ́jà rí i pẹ́. Tí a bá ní Dr. Murtala Ibrahim ní gbogbo ọ̀tẹ̀ ní wọn ní sẹ́kẹ̀kẹ̀, à ń pè lọ́ọ̀kan ní law of association. Ibi bàbá ìgbẹ́ kódà nínú psychology a máa ń lò, a máa fi fún àwọn ọmọ bí wọ́n ti máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́. Law yẹn náà pè law of association. Ẹ bá ti rí Dr. Murtala bọ́bọ̀ ọ̀ràn ẹ lọ sí ìdìkan sẹ́ ẹ bá ti rí ẹ̀nà tí ọba ẹ bá kí ẹ bá gbèsè wò lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la takhafu dhalika wala takhsha wala hawla wala quwwata illa billahi al-azim. Mo kí gbogbo àwọn àfáà ẹ̀dàkùtù ọlọ́run ẹ jẹ́ dá ọ̀gá mi kí ní ìlú tó wà ní Professor Masud Muhammad Mahmoud Jimba fáìlì ní bẹ́lágbẹ́ sí àná. Ọ̀gá yín kì í o. Ṣé ẹni fáìlì wọn ni àárín mọ́tò ẹ lọ pamọ́ sílẹ̀ kan ọ̀parí lórí. Mo kí Professor Jimba mo wá fẹ́ dá wọn kí lọ́tọ̀ nítorí bí a ṣe mọ̀ wọ́n sí
àti róòlù tí wọ́n ń play láàrin àwọn ọmọ kíw nílùú wa yìí àti lẹ́yìn òyì. ẹnu sọ fún àwọn èèyàn wípé ẹ kọ́ sí díẹ̀ lára mi tí mo jẹ́ mọ́ríkàsí, ẹ kọ́ sí díẹ̀ lára jẹ́mbà tó jẹ́ àdàbí. àwa ní department àwọn ìbára wájà o, àwa wà ní department àìsí ìbúra wa. ẹ dákùtù Ọlọ́run afẹ́ kíkí wọ́n mọ lọ síwájú. nǹkan táwọn yẹn ń kà lórí social media nípa wa ọ̀dà kódà tẹ́nìkan bẹ́ẹ̀ nìkan bí yọ̀ bẹ́ẹ̀ fún abá rẹ̀ ṣe àárò pẹ́lẹ̀ kejì ọ̀dàkẹ́ yóò wá ní tí bá ti kí mo ti ju àwọn èèyàn lára rẹ̀ yóò bẹ́ẹ̀ fún abá rẹ̀ kọ́ ẹ̀ bá fi yọ̀ bẹ́ẹ̀ kọjá yóò bá yà láyà rẹ̀ náà kú. olówó tẹ̀ tó ti bú lọ ọ̀dọ́ alákọ̀ọ́kọ́ lọ ẹ dákọ̀ ẹ mọ́sà kọ́yọ̀ kọ́ lára rọ̀sọ̀ jimba òye kíní yẹn ń bà wá lójú jẹ́. ẹ jẹ́ ká ṣe sùúrù, ẹ jẹ́ ká ṣe sùúrù. ibẹ̀ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ibẹ̀ lọ̀rọ̀ wà. kéwò la gbé lọ́wọ́, arábíkì wo la gbé lọ́wọ́, ìsìláàmù wo la gbé lọ́wọ́. tó bá ṣe pé látòkè kẹlẹ̀ social media pátápátá àhàlákàrà wa ni. ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ àwọn tí wọn ò kéwú. àkọ́rẹ́ ẹnìkan sọ pé tó bá ṣe pé bí àwọn àfáà ti máa ṣe láàrin ara wọn ni èmi ò ní dọ́mọ tèmi sílẹ̀ kéwú. mo sọ parí. ẹ dàgbò ẹ jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ ara wa, ẹ jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ ara wa. إذا نطق السفيه فلا تجيبه وخير من إجابته سكوت. دكتور لون. Now, point ẹlẹ́kejì professor lérò ní pé Dr. Maruf Rọ́jí Oyèmí akíọ́ atúnwájú wù rẹ̀ jẹ́ nítorí kíni ni wípé orúkọ rẹ̀ wọnú ìta lónìí. èdè Lárúbáwá ìjọtọ́lọ́hún ti mú un ní lúgàtú tàdír. ẹ wọ gbogbo ní tí ń bẹ láyé ní Nàìjíríà nìkan more than 400 languages ní bẹ. ẹ wá lọ sí gbogbo ayé. Ọlọ́run wa máa ṣá lóra àràbíyà ní lóratù èdè tiẹ̀, èdè tọlọ́run nù tó fi bá gbogbo ayé sọ̀rọ̀, àti mùsùlùmí àti òsùlùmí gbogbo nǹkan yìí wò kó lè jẹ́ èdè Lárúbáwá lọ́lọ́run lò ló fi bá gbogbo wa sọ̀rọ̀. Lárúbáwá lákòókò àdókòtò Ọlọ́run. Lárúbáwá yìí wá ṣe ẹ má jáwé pé dè ẹ yàtọ̀ fún pé dè Yorùbá o, èdè Haúsá o. ẹ rí i pé nu Kùránì nígbà tó lọ bá ròyìn Kùránì tó ní bí lisanin arabiyyin mubin, ó tún wá pè Lárúbáwá ní hukimun arabi. ẹ bá tún wá hukimu ni hukimu ti gbogbo nǹkan tán, oko lọ oko siyasa oko gbogbo nǹkan. àṣẹ arabiya kì í ṣe just loga, hukimu tó ni. nígbà tó wá mú lóga yẹn gẹ́gẹ́ bí lóga tiẹ̀ láti fi paasi mẹ́sẹ̀gì sáyé ló ti ní àwọn ọ̀tá. ọ̀tá táwọn yìí ọ̀dà torí ọba ti fẹ́ ṣe ọ̀tá Ọlọ́run tó ti fẹ́ yẹ olórí ibú sọ́lọ́run, nǹkan kankan tó ọkọ máa takò ní èdè tọ́lọ́run tó fi rán ànábì wá ṣẹ́. so àtakò yìí wá pọ̀ díẹ̀ làwárí nìyí. àwọn lábá gan àtakò tí wọ́n rí against Lárúbáwá kò ṣeé kó kò ṣeé kà. ṣé gbogbo àmọ́lé kéwù la mọ orin Hafizu Ibrahim lọ pé raja'tu li nafsi wa tahamtu hasati wa nadaytu qawmi wa ihtasabtu hayati tọkọ ni mo lọ. síbí wọn náà fi ń ṣe wọn ti fẹ́ àlákà Lárúbáwá níbù ní Mísírà gẹ̀. dípò lábàáwò àwọn ìjíṣẹ́ gẹ́gbẹ́ náà fún ara wọn sọ pé nínú ẹ̀dá pẹ̀lú máa ń sọ lábàá yìí mọ́ ẹ̀dá máa ń sọ lájà
wọ́n ní ẹ má kọ́ pẹ̀lú alaharifu alarabi pàṣẹ wà nígbà tá a sa wọ́n ní ẹ má kọ́ pẹ̀lú latin wọ́n sọ pé òrídú wọ́n àkọ́ aru àìsí oníkẹ́ máa kọ́ ìní tí wọ́n bá lárúbáwá fàṣítì náà di nílẹ̀ lárúbáwá ọwọ́ adé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ́dọ̀ wa níbí ọwọ́ aka àgbákò àwọn akiri lọ́dọ̀ wa. Unfortunately àwa mùsùlùmí gẹ fún ara wa I help matter àwọn ọmọ gẹ fún ara wa are serious. àwọn yẹn wá bẹ̀rẹ̀ ìpínpù láti tún èdè lárúbáwá kíkọ́ rẹ̀ ṣe. láti ọ̀dọ̀ wa níbí nílọrin lọ sàlẹ̀ lọ́hùn a ronú sí kíkó láti tún lárúbáwá ṣe tí òfin ní di bó ṣe wà ọbẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ṣe kò tájú ẹ̀dẹ̀ rahimahullah. wa tilmiduhu Najib akhadha hadha minhu àwọn náà ṣe tiwọn. wa Sheikh Adam láì lórí wọn kà mọ́lá mẹ́ṣíwárù débi kan mo fẹ́ kí ẹ máa gbọ́ mi dáadáa o wọ́n kà mọ́lá mẹ́ṣíwárù yẹn débi kan wọn à parí iṣẹ́ lórí ẹ̀ o bàbá òsè ẹ̀ bá a sọ pé kò ti parí iṣẹ́ kọ́kọ́ tá yẹn ó yàní ja'ala baba al-ijtihad maftuhan. kálukú náà wà ń ṣe tiẹ̀ kálukú náà wà ń ṣe tiẹ̀ àwọn náà ń ṣe tiwa pẹ̀lú àkàdá tiwa náà àti kàtà akọ lóríṣiríṣi láti fi gbé lárúbáwá lárugẹ. ó fi wá dórí màrúfù rájì. so abati ń kó kọ Tajul Adam tá n kó kọ Sheikh Kamal tá n kó kọ Sheikh Adam á wàá fi Sheikh Al-Doktor ẹ má lọ jọba kéde sí o ẹ má bá fi ọgbọ̀n ọdún sísìn ọdún ti dẹ̀yìn bóyá máa dàgbàlagbà. ó kò tiẹ̀ náà wò ó mo kí o kú rírì òun ṣiṣẹ́ tiẹ̀ òun ní kọ́bọ̀kọ́bọ̀ ọwọ́ ajásíbi tó ọ̀nà sínú ó lè má fi gbádùn ẹ̀mí ara rẹ̀ wàláhì ẹ̀ máa gbádùn ẹ̀mí ara rẹ̀ lọ ìmọ̀ ìyàwó ẹ̀wọ́ tó ní nìsín o ìsọ̀bí ìyàwó rẹ̀ ń bẹ́yìn yóò sí ní ọkàmọ̀kà ẹ̀wọ́ yọ̀ sóni wá sí wọ́ ó sì máa gbádùn ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n o fèsì nǹkan tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ bó láti ṣe kínní bó ló sì dá sí kò gbọ́dọ̀ kú lórí wa báyìí náà ara rẹ̀ làwọn aṣọ ní òní ó lẹ́sàn ó lè mọ̀ rẹ̀ sẹ́yìn lónìí ẹ bàbá wa ọba ń dúmọ̀ ó dùn mí pọ̀ wà níbí lónìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kí n fi ránṣẹ́ sí ni ìfẹ́ sọ́sọ́jú ẹ̀ àmọ́tò àtọ́sọ́ wàá wá dé tọ̀kílà wàá ṣe láàfọ́ náà ni. ìgbà tá a fẹ́ yan ìmáàmù wọ́n á yan ọmọ kéwù tiẹ̀ ibi tí ọmọ kéwù ṣé Ádámù wà ibi tí ọmọ kéwù ṣé Kàmálù wà ọmọ kéwù àbùkọ́dún Adéjòwé wàláyé Ọlọ́run sẹ́lẹ̀sẹ̀ kí ẹ̀sẹ̀ wọn ni pé gbogbo àwọn ọmọ rẹ̀ tọ́kọ́ ń kéwù àwọn àtàkọ́ wọn kéwù nì tó kọ́ àwọn ọmọ wa lọ́kọ́ wọn kéwù. imma yakuna markaziyan aw adabiyan hum alladhina allamu abna'ahum ṣùgbọ́n ṣe kínní kan tí markazi ò bí ṣe fún wọn kì í ṣe kínní kan tí àdàbí yóò bí ṣe fún wọn yóò rí wọn yóò wá arúgbó ilẹ̀ bá dé káìlú dé wọ́n náà wá lọ yóò wá náwó ara rẹ̀ yóò náwó ara rẹ̀ so owó tó wọ́n tó bá fi gbádùn fún ara rẹ̀ ẹ̀ka tó sì mọ̀ fàájì dáadáa ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kò wo gbogbo sáàjì ibẹ̀ ń àwọn ọmọ ọlọ́mọ yìí ló wò àwọn ọmọ ọlọ́mọ ló wò Ọlọ́run sì ń wò ó káàmà ṣe lọ ń tiẹ̀ àmọ́ ọ̀dẹ wa kọ̀ lọ Cairo gbá tó náà wá fẹ́ di pé ọ̀kan náà àwọn àgbà àfà àmọ́ nínú wa dùn ọ̀sán ní olùkọ́ tẹ́lẹ̀ kan pé àwọn ẹ̀yà àfà àgbà ní ìsọ̀nà àdàpọ̀
gbogbo àwọn wọ̀nyí làwọn afá wa kẹ́nà kankan máa sọ̀rọ̀ ilé wọn inú mi ní bọ́ sọ̀rọ̀ ẹ̀ ó yìí ti gba jàtijàti táwọn ọmọ rẹ̀ bá máa sọ ó yìí ti gba lẹ́nu wọn. ìmáàmù Sọlá Gbẹrú ọlọ́wọ́n jàre yé pé o ọlọ́ba yóò bá san lẹ́sàn-án olórí yóò bá fún ọ ládá ọlọ́run ìlànà tó lè ṣe ìgbà tó ń yẹ ìmáàmù lè ṣe ládá kan tí gbogbo òun lè ṣe ni ọlọ́run àti kọ́lọ́run ó ṣe é ọlọ́run ti tẹ̀sí léwu fún ọ ọjọ́ yìí ọjọ́ àpọ́nlé fún ọ walhamdulillah alhamdulillah. ó ti kún tẹ́lẹ̀ kiri ó ti kún sí mẹ́ta. mo fẹ́ parí ẹ̀ nítorí ọyún ìbánikẹ́ máa sọ lọ ọ̀pọ̀ àwọn fẹ́ dá dúró pẹ̀lú kẹ́ sọ yìí pé àwọn ọmọ ilé kéwú àti gọ́ọ̀mẹ̀ntì mo lọ fi parí ọ̀rọ̀ mi ẹ̀yin ọmọ kéwú tẹ̀ ń kọ́ tẹ̀ wá kéwú mísírà lẹ́wà ní o dáàrú lẹ́wà ní o zumura lẹ́wà ní o wherever you are ẹ kọjú mọ́ kéwú yín dáadáa bí àwọn kan bá dé nìsan bá láyé adakòmúrò ilé kéwù yìí afẹ́fẹ́ kọ́ gbogbo nǹkan lágbára ń bẹ̀ ọ̀pọ̀pọ̀ yìí ní ọ̀sà ọ̀pọ̀pọ̀ yìí lẹ́sà tó pé lábá ó lè díẹ̀ ọ̀rọ̀ ọ̀hún bá a ti ra ń sọ òun apẹ́ndì èyí ẹni bí iye gàkàdé ti ń ka kíní ti wù yẹn bí wà tí àfa àṣewájú àdé ń ka kíní òun kọ̀ọ̀rọ̀ ọ̀hún kọ̀ọ̀rọ̀ ẹ̀ǹtí ọ̀bá ti máa mú díẹ̀ tó bá gbóhùn bẹ́ẹ̀ kì í tó bá kì í dùdùkì yóò sì lánàá kúnà. ẹ dákun ẹ mú sàmúra sẹ́kọ̀ọ́ yìí tó lọ lẹ́yìn. fún gọ́ọ̀mẹ̀ntì inú mi dùn orí mi wú ipe misbahu dirasat al-arabiyya yìí sí gọ́ọ̀mẹ̀ntì sẹ́tọ̀pù kọ́mítì ń jọ sí lórí wípé wọ́n lu ọmọ kan nílùkulù tí mísírà wá di fókọ̀sì gbogbo Nàìjíríà mísírà wò di fókọ̀sì gbogbo Nàìjíríà pé ṣé bí kéwù sí rí nìyí. àwa dúpẹ́ lọ́lọ́ pé Dr. Maruf ó tún fún mísírà wò ní kọ́lọ̀ míì lónìí. Honorable Commissioner for Education, representing His Excellency the Governor of Kwara State. Iṣẹ́ yìí tẹ̀sí lórí ilé kéwú ọ̀pọ̀ o. Tóbi mọ̀ pé ẹ máa kọ́ irú èyí tí Dr. Maruf kọ́ síbi yìí ẹ máa kọ́ sáwọn schools káàkiri. Bóyá ẹ máa kọ́ sílé kéwú náà. Dr. Maruf wọn tó bá kó rí bí òun lọ Zumura tó bá kó Zumura òun lọ Daaru tó bá kó Daaru. Ilé kéwú mélòó ni ó dé? Ilé kéwú mélòó ni ó kọ́ kọ̀mpútà sẹ́ńtà sí? Àti ṣe ìbáàdì tàlím làárọ̀ bí òun. àwọn tí wọ́n ṣe ìṣòro àti lórí Daaru lọ́wọ́ wọ́n á sọ fún àwọn ní àwọn fẹ́ gba ṣáádà ọkọ̀ kan nù wọn owó ṣáádà ní ogún nìkan 35,000. wọ́n á dúró kúrò báyìí mo ní àmà yìí. ìjọ tẹ wá bá wa ní ìdẹ sọ ìlú òdùnnà was a member of that committee yìí pé wọ́n lu ọmọ nùkú bákàbákà ẹ mà pé ní bísí báwo ń bẹ̀. ní ìdẹ sí lọ́jọ́ náà sẹ́kàrà wá mọ́ ni. padà wá mọ́ náà. كاد المعلم أن يكون رسولا قطعت جهيزة قول كل خطيب. bàbá wa Professor Hamza Ọlọ́run dákun lábẹ́ má ṣe yẹn lófò tí ó ṣe wá o àwọn tó ń sáré ti lọlé má ṣe yẹn lófò tí ó ṣe wá ó dá kí yẹn dàgbà láyé kó wá dàgbà kí làákà rẹ̀ náà tún wá máa dàgbà tí kó má dàdàkùdà má là ẹ wo bí wọ́n ṣe tó ọ̀rọ̀ yẹn gbà tí wọ́n kọ́ wa. bàbá akádá ni òjò pọ̀lọpọ̀ yẹn máa yín o ẹ ká fún yín láàfáà tẹ̀síìrì o tẹ̀sí lájà náà sí. sẹ́rí àwùjọ dára ń lò lọ yìí kò fẹ́ gba kéèyàn kan máa ṣe nǹkan pẹ̀lú simplicity mọ́ nígbà tó fẹ́ gbọ́ bẹ́là sí wọn lórílẹ̀ kan ní rárá ẹlòmíì òrùn ní mú ọmọ kí wò gbọdọ̀ mọ́ gbọ́ bẹ́là yóò gbèpè wọ́n tún wá máa ká gbádà wọn gbogbo tẹ̀bùjì láti ilẹ̀ ká máa ṣe fún àwọn ẹni mímọ̀ wa ká máa kọrin gba àrísáwù Ọlọ́run dákun bá a fi yín lẹ́mìí balẹ̀ jù báyìí lọ
àwọn ọ̀rọ̀ tó sọ pọ̀ gan àwọn Ọlọ́run dá àwọn kan tó bá ti sọ̀rọ̀ tó bá lọ fẹ́ ṣe tàlíkì lórí ẹ̀ ọkàn dọ̀rọ̀ rú ni wọ́n dọ̀rọ̀ rú ni kò ní pọ́tọ́ àti jẹ́ ìzátú qawla kulli khatib àmọ́ mo fẹ́ rán kọmíṣánná wa létí sáà Ọlọ́run dídí sàdókò ilẹ̀ sàn níjọ́ tí orúkọ kéwú fẹ́ ní dọ̀tí lára ilé kéwú ilé àwọn yẹn focus àwọn máa ń dáná pa ní kíní kódà lẹ́yìn ìgbà wọn bẹ̀rẹ̀ sí tó àti àwọn ilé kéwú ní ìta àmọ́ wọ́n dé yẹn mọ́lẹ̀ ńbẹ̀ wọ́n ti gbogbo ẹ̀ ńbẹ̀ bàbá HAMZA àdàpọ̀ àwọn ní chairman committee ẹ̀yin náà wà lára àwọn ìjọ́nà lọ ẹ̀yin méjèèjì lọ ní wọ́n á tọrọ lónìí ilé kéwú yẹn náà lọ́lọ́run tó wá fi mú tàn tó wá pé àyè ṣe oníjẹ́ jàgídíjàgì àyè sì ṣe nàmàpá ẹni tí ń ronú dàgbàsókè ni wa ẹ bá a sọ fún his excellence sir wọ́n ti challenge ìjọba o àwọn ọmọ ilé kéwú yẹn ọmọ Kwara ni wọn o ọmọ Nàìjíríà ni wọn o bọ́sì ò dọ́dọ̀ wọn rí o project ìṣùgbọ́n ẹ̀bùn bíi ti ń lọ tó tán kọ́ lékè wọ́n kọ́ classes fún àwọn èèyàn kò dé àyè alimajiri program àràǹfààní rẹ̀ níbí báyìí gbogbo wa kọ́ lọ́lọ́run ó ṣe bí ìbá ń dómọ̀ tó ṣe pé ní kúrò àbíjọba òyà sọ́dọ̀ wọn àwọn gẹ́gẹ́ ìjọba láyè tiwọn. Àfáàullah. eléyìí tá à ń ṣe àdàpọ̀ anídìí ọwọ́ yín lẹ́nu oṣù díẹ̀ tó kù yín náà ó tó ń ta lè fi ṣe campaign ẹgbẹ́ lọ́n tóbi. Allahu akbar. ká máa lọ sọ́dọ̀ àwọn bàbá wa kí bàbá wa gbà awwalu sadanatil ilmi wal ulama li imarati Ilorin. Àfáàullah. bàbá wa Sheikh Abdul Qadir Al-Juma As-Salman mudir kulliyati dar al-kitab wa sunna. Àfáàullah. ọlọ́run járe yín pẹ́ ẹ̀yà ní àfáàullah. Àfáàullah. gbogbo ayé kí n kú oríire àwọn náà kí n kú oríire o oríire náà ọlọ́run ojú kalẹ̀ o Àmín. ẹ kú kalẹ̀ sa. èyí tó kù nínú ètò nísìnyí òun náà ni ṣẹ́rí ẹ mọ̀ wípé kọmíṣánná ò ti sọ̀rọ̀ kọmíṣánná ò ti sọ̀rọ̀ ṣẹ́rí tí kọmíṣánná bá ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́ ẹ rí i pé bàbá Professor HAMZA sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé capacities méjì ni wọ́n ń lò wọ́n jẹ́ kọmíṣánná education tó pé ministry wọn ni àwà yìí wọ́n tún wá jẹ́ aṣojú gómìnà tí gómìnà báyìí ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́ ló fà tí a fi ń sún sẹ́yìn díẹ̀díẹ̀ akí bàbá wa ìmáàmù gama fadilatu Sheikh Abdul Ghani Raji ọlọ́run járe yín pẹ́ ká máa lọ sẹ́yìn tó kù nínú ọ̀rọ̀ òun náà ni naam bàbá wa awwalu sadanatil ilmi wal ulama bàbá wa Ugandoma Àfáàullah àwọn ni wọ́n sọ̀rọ̀ nísìn ẹlòmí ẹnìkan sọ fún mi pé Dr. Raji ṣé àwọn náà ń gbowó Saudi ni àbí kọ́tọ̀rù ni tí wọ́n ti wá àbí Kuwait àbí Malaysia mo ní rárá ìdí wọn ń béèrè èmi ti bí wọ́n ti pẹ́ pé ẹ mọ̀ wá náà débẹ̀ Ẹ já wa sí. bí ọdún márùn-ún ní ìfẹ́ dààmú wọn pé bó láti jọ wọ bẹ́ẹ̀ wọ́n á pè mí dùkú wọ́n ní wallahi al-azim àwọn ògbó lọ́dọ̀ ẹni kankan. Allahu akbar. mo ní dókítà ẹ mú un lẹ̀ ẹnu mi ó gbò mo ní wà ní àwọn ògbó mi kankan wọ́n fi wá ṣàlàyé àwọn kan tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé láì bàtà àti wà ń lékè àwọn tí mo ṣe 1 or 2 businesses mọ́ra wọn báwọn ṣe wá wà ń já mí àná àwọn tó dá wọn léṣẹ́ kéèké kan lẹ̀ tí mo wá fún àwọn wọ́n ní alárajì yìí òun ni ìgbẹ̀yìn tó jẹ́ tó jọmọ́ láyìn mi gàgà mo ní tọ̀ àwọn alárajì wọn ló wà bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ọ̀dọ̀ wọn náà mo ti bẹ̀rẹ̀ ṣe èmi máa bá wọn polówó lórí program mi wọ́n ti ń sanwó fún mi àwọn kéwàá máa ń lora wa ìyẹn ṣe wàhálà ọkọ̀ tíra wọ́n tún mọ̀ lẹ́sí pé kò ti fọ́n ọ́nú skáàtì ẹ̀ ọ̀ ṣe ra náà lọ́tọ́ abẹ́rẹ́ ó jẹun wọ́n tún mọ̀ bí kò fọ́n ọ́nú skáàtì tẹ́bí owó lòun náà fi tẹ dọ́tọ̀ wa sanwó lórí program mi máa bá wọn polówó kódà wọn bá a débi pé ti máa ń mérò wá ẹ má wọrí Dr. Benjamin kó máa wọ mo ní discount àwọn dà ẹ̀ ń ṣe dábì lọ so kọ́lọ́ wọn máa jẹ́ kí ọ̀nà wọn di rárá Àmín. ẹ̀jẹ̀ lọ sọ́dọ̀ bàbá Ugandoma Àfáàkumullah. wọ́n fún wa ní speech wa lẹ́yìn ìgbà náà máa ṣe goodwill messages méjì náà lágbà ká tó lọ sọ́dọ̀ His Excellency the Executive Governor of Kwara State ahlan wa sahlan wa marhaban bikum ila hadhihi al-minassa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أعرف من أين أبدأ لأن المشاوير والجلسة
تجمع كوكبة من المفكرين والمعلمين والمحاضرين والشيوخ. kò sí nǹkan tí ó yẹ kí n fi kí gbogbo àwọn ìpín mẹ́rẹ̀ẹ̀rin tí mo dákọ̀ yìí tó ju tí Ọlọ́run máa fi kí àwọn ẹni rẹ̀ lọ. Àgàgà gọ́ọ̀mẹ̀ntì ń bẹ ní àárín wa, bàbá wọn bá Ilorin ń bẹ ní àárín wa. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọ̀rọ̀ pọ̀ àwọn kí n tó wọnú ọ̀rọ̀ kan tún kún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nígbà tí mo dé yàyín náà lọ́rọ̀ náà ti wù, yàyín náà sì ní ti fèsì ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ bíi 4 sí 3 ni mo fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àmọ́ mo fẹ́ ọ̀kan kù ó di 5. àwọn mo kí àwọn bàbá wa láti Masingba, ọlọ́njẹ́ ajá àlùbáríkà nípa ẹ̀. Àmín. mo kí àwọn bàbá wa àgbà dáadáa, àfa dáadáa, àgbárí bàbá wa láti Markaz, ọlọ́mọsá járe nípa bàbá wa Sheikh Yusuf Ilala, ọlọ́njẹ́ àrí nípa o. ọmọ pé bí n ṣe ń sọ lójú yín náà mo fẹ́ràn lẹ́yìn ẹ̀yin náà sì mà bẹ́ẹ̀. mo fi kí gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ ní jòkó. mo kí bàbá wa aláǹgbá ṣéhù wàláhù ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. mo kí bàbá wa onígànmọ́, bàbá mi ni wọ́n púpọ̀, àsìkò ń bẹ láàrin wa tó dùn gan. ẹni olùkọ́ nígbà mọ́ wọlé lẹ́ẹ̀kan bá a sì kíra wa ó yàtọ̀, bàbá àtọmọ ní kíra wọn. ọlọ́njẹ́ ajá àlùbáríkà yín pẹ́. mo fi kí àwọn àfáà wa lẹ́kọ̀ọ́, bàbá wa Sheikh Abdul Wahab Al-Gamawi, Ọlọ́run bá mi kí wọn, Ọlọ́run bá mi kí wọn, Ọlọ́run sábà bá mi kí wọn, bá mi sọ wọn, bá mi dá wọn sí. ẹni tó yẹ ká kíkẹ́ yìí náà ní eléré wa, àwọn náà ní gọ́ọ̀mẹ̀ntì. Ọlọ́run jẹ́ àárín pẹ́ o, ẹ kú sàárà tẹ́ ẹ sì fún wa ní àtijọ́ tẹ́ ẹ ti ń ṣe ẹ ṣe okun àbí bàbá wọn bá lọrin okun. ikú ti ṣe òun náà ọlá róòlù yín tẹ play níbi tọ̀bánì tá a ṣe yìí, àìforí bọ́sọ̀ gọ́fìnà try wọ́n ṣe 80% nínú tọ̀bánì tá a ṣe. ọlọ́mọṣà kún yín o. àmín. ẹlẹ́tọ̀ wọn a gbọ́dọ̀ jẹ̀tọ́ mẹ́tọ́. mo ká àfa mi lágbàjì, àwọn ni wọ́n jókòó yìí, kì í ṣe pé mo kéwú lọ́dọ̀ wọn, àmọ́ wọ́n ṣáájú wa bẹ̀rẹ̀ rírè yìí. àwọn la fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ kí tiwa náà dáa bíi tàwọn ẹni yìí, Ọlọ́run jọ dáa fún yín sí. àwọn afárá mi tí wọ́n jókòó tì yín, bàbá wa Professor HAMZA, Ọlọ́run jẹ́ ajá àlùbáríkà yín pé ẹ̀yin la rí tẹ́ ẹ dáa làwọn náà fi tẹ̀lé yín níbẹ̀. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín láéláé. Ọlọ́run Al-Qur'ani ọbẹ̀ láti rí gbogbo yín, àfọwọ́ Abdulrashidi, gbogbo kálukú tí wọ́n jòkó ẹ dákun ẹ má bínú. àwọn bàbá wa nígbàmọ́yà yín, Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ o. àwọn àfọwọ́ ní Misbahu níyà yín, ọlọ́mọṣà jẹ́ àárín yín pẹ́. Professor Jimba ẹ̀yin náà là ń tẹ̀lé. àwọn Professor Onírètí, Ọlọ́run jẹ́ ajá àlùbáríkà yín pẹ́, Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. bàbá wa aláṣọ, Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. tọ́ mo rò pé kásì ní kánmọ́kánmọ́ láàrin ìṣẹ́jú 5. èmi fẹ́ sọ nùkútọ̀ 3 àbí 4 tẹ́lẹ̀ ẹyọ̀kan kù.
gbogbo ẹ̀ láàrin ìṣẹ́jú 5 sí 10. àkọ́kọ́ كلنا نعرف أننا نعيش في عالم الأزمة وعالم المعرفة الذي يتغير فيه كل شيء، يتغير فيه كل شيء. فبهذه المتغيرات كلنا ندرك أنه يجب أن يكون هناك شباب قابلين للتغيرات هذه ومستعدين للتحول الفكري والمهني والذهني معا. gbogbo àwọn nǹkan tí ń yí padà yìí, ayé ń yí padà, ìmọ̀ ń yí padà, kọ́dẹ̀ ẹ̀sìn gan ń yí padà lọ́dẹ̀ ń tí nǹkan kún òbí. gbogbo àwọn tí wọ́n ń yí padà yìí, a nídìí àwọn ọ̀nà yíyá mu'ayyana min ash-shabab al-islami alladhina yatahawwaluna ما هذه المتغيرات ذهنيا أو فكريا أو يعني عقليا أو فكريا. gbogbo àwọn kìíní yìí ọgbà ká nídìí àwọn shabab, àwọn yúùtì kan náà, àwọn àfáà tá a nídìí láyé tá a wà yìí, àfáà tó lè tí ò ní rigidity ò ní jẹ́ sífà wọn, flexibility wọ́n á lè yí padà pẹ̀lú tí ń bá ń yí padà ní àwùjọ. lọ́jà kan kọjá ń dò ní wọ́n sọ̀rọ̀ professor inshallah àwọn Dr. Maruf Raji, èmi ò tábà ọ̀rọ̀ yẹn àmọ́ mo padà tábà rẹ̀ nígbẹ̀yìn yẹn mo á rí i pé àsìgbé àwọn èèyàn pọ̀ fún dókítà ni. ìtí dókítà sọ yẹn èmi náà fẹ́ sọ. kéwù kò sí tọ́lá àlùbáríkà tó, kéwù kò sí tó ní àlùbáríkà tó ní gbogbo wa. àmọ́ bá àlùbáríkà àwọn ṣe pọ̀ níbi kéwù tó, àwọn kankan bẹ tá à ń pè ní mu'tayatul asr arrahi, ó yẹ ká fún àwọn mu'tayatul asr yẹn arrahi yẹn ká fún wọn ní hakku wọn. nínú àwọn hakku wọn ni pé kí àwọn ọmọ tá à ń tírénì fún ní qabiliyya li teknolojiyya wal ulum. gbogbo ilé kéwú ní ń bẹ, ilé kéwú mélòó la ti di pé kí wọ́n máa ní ọmọ kọ́ kọ̀mpútà. ara àwọn mu'tayatul asr dẹni min mu'akhirat fáwọn talabatul ilmi shar'i ni wal arabi. wọ́n gbọ́mọ sí kílẹ̀sì ní sùkúl amẹ́lì nǹkan àmọ́ àríṣẹ́ yes akéwú lóòótọ́, a sì mọ kéwú lóòótọ́, àbí bẹ́ẹ̀ kọ́ ni. àmọ́ ìgbà tá à ń lò lọ́wọ́ yìí nídìí àwọn ìmọ̀ kan, àfi ká fi kún kéwú tá a ké yìí, yóò wá gbé ìmọ̀lẹ̀ kéwú yẹn yóò wá gbé jáde. tẹ́ni ẹ bá wọn practice kìíní yẹn wọ́n mọ̀ wá ní àfa náà, táfà bá ń ṣe programming wọ́n ní àfa náà, bàbá àfa bá ń ṣe AI wọ́n ní àfa náà. hafizul Qur'ani ni olùsẹ̀ àfọ̀nṣẹ̀ríà ni òun kẹ́lẹ́ ló tún ti wà nínú kiri lọ́wọ́ àánú kíláàsì kọ̀mpútà yìí, òun kan ní ṣe programming, òun kan ní ṣe AI yìí, òun kan ní ṣe gbogbo àwọn àdìwáwù takhasusati kọ̀mpútà, òun kan náà ní tàhàwárà sí gbogbo ẹ̀. lópin ìgbà tá a bá fi yín kun láyé àwọn àfáà, ayé táwọn bàbá yẹn lò ó ti yàtọ̀ sí ìta ń lò. tá a bá fẹ́ mọ sọ pé àfáà kìnìkan ní tó dìjà láàrin pẹ̀lú àfáà ọ̀kan náà àwọn gọ́ọ̀mẹ̀ntì kan wọ́n yẹ̀ wá wọn ní wọ́n fẹ́ dára big board lẹ̀ àwọn pọ̀fẹ́ jimá mẹ́mẹ́jọ wọ́n wá ní arabic board ẹ̀dùnkúlẹ̀ ọ̀sán wọ́n á lára big board kìnìkan wọ́n wá kí ni primary assignment àwọn àfáà láyé kì í ṣe pé ká mọ kírun sókùnrin nìkan, kì í pé ká mọ lọ lè sọ súnà ọmọ nìkan, ká mọ lọ lè bá bàyín ṣàdúrà àṣekínìkan. iná kọ́ ni primary assignment àwọn àfáà wa jẹ gómìnà láyé ni, àfáà wa jẹ commissioner láyé ni, àfáànù commissioner àfáànù lódún kò sí ní táwọn sọ tí àfáà ò lè sọ. bàbá ìtúwọnú èbó náà ẹrù kún ọgbọ́n lárúbáwá ni, bàbá wọnú lárúbáwá ẹrù pa àfọ gbé èbó ni. àwọn ni commissioner for education, àfáà lójókòó, kọ̀mpútà lójókòó, tẹkinọ́lọ́jì lójókòó. ẹ dákun tó rọ lọ ọ̀kan nínú ọ̀rọ̀ mi tèmi fẹ́ sọ, gbogbo àwa lè kéwú kádàkùn kéwú lọ́la àlùbáríkà jù lóòótọ́, àmọ́ tí ó tún jẹ́ àlùbáríkà wọn pọ̀ sí jù. ẹja ṣe ìdọ́fà kásì ìtàhàtì fúrsọ lè insha wa khalq yàní qism khas
في جميع كلياتنا ومدارسنا لهذه التكنولوجيا والعلوم gẹ́gẹ́ fa àwọn abẹ́ ṣiṣẹ́ ọlọ́mọṣẹ́ àjíkárí yín pẹ́. èkejì inú ọ̀rọ̀ tí mi fẹ́ sọ òun ni pé ẹ dákun à ń gbàgbé ni àbáǹsì dẹ́ntì ń gbàgbé. ìjọba Tinubu èmi ẹ̀ sọ kàmpéènà èmi ẹ̀ sẹ́ntì ń kàmpé ṣùgbọ́n tá a bá rí ntọ́ta ká sọ ọ́. àwa làwà lókè lọ́hùn à sì ń bá wọn ṣe tá a bá ní àmọ́ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ à ń ṣàbòsí nù. wọ́n sì máa bí wá especially ní national mosque wọ́n kọ lẹ́tà wá pé kílẹ̀ rò pé àwọn lè ṣe fún ẹlẹ́sìn tìyín náà kílẹ̀ rò pé àwọn lè ṣe fún a sì jòkó a sì mítìn pé ẹja ṣe nǹkan báyìí. gbogbo àwọn kọmíṣánná tẹ àwọn mínísítà tẹ rí yẹn wàláhì wọ́n dúró tẹ̀sí méjèèjì ni wọ́n dúró ti Islam wọ́n sì dúró ti Christianity wọn ò fẹ́ kẹ́nìkan kan ṣàbòsí fúnra wọn bẹ́ẹ̀ sì ń bi àwa náà ní ń bi àwọn ẹlẹ́sìn kejì àwọn ẹlẹ́sìn kejì sì ń sọ tí wọ́n nídìí wọ́n sì ń ṣe fún wọn wọ́n sì ń fún wọn lọ́pọ̀tunity rẹ̀ àwọn dẹ̀ ń lò wọ́n ń fà wá lọ́pọ̀tunity tiwa àwọn ò lò ó nínú opportunity tí wọ́n fún wa òun ni wọ́n ní gbogbo ẹ̀yin ilé kéwú tẹ wà ní under SIS embayas àwọn fún yín lọ́pọ̀tunity kẹ́ ẹ máa open sciences classes science classes kẹ́ ẹ máa open rẹ̀ bìjáàbì bọ́ǹpẹ̀ ulum al-arabiyya wal ulum al-islamiyya èmi pẹ̀lú Dr. Yahuza Professor Yahuza àwọn ń sọ̀rọ̀ ní nǹkan bí oṣù kan sísìn wọ́n á ní bó lọ́dọ̀ tí wá ṣe rí mo ní àti ìrísí jábà gọ́ọ̀mẹ̀ntì kíní sì ń fa kíní yẹn akọ lẹ́tà sí gọ́ọ̀mẹ̀ntì ni ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa tí wọ́n bá lọ hospital àwọn tí wọ́n ń yẹ̀ wọ́n wò ọkùnrin lọ́pọ̀lọpọ̀ wọn ọkùnrin tó wá gbé pọ̀lọpọ̀ wọn yìí kèfèrí lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀túngbà tá a lẹ́nu mi ẹ wo nísìbà àwọn ọmọbìnrin tí wọ́n tàkà sọ́tọ̀ fún tìbíyà ẹ wo nísìbà àwọn bóyá wáhídù fil mi'a ẹ wá wo àwọn ọmọ ẹlẹ́sìn míì tí wọ́n tàkà sọ́tọ̀ fún tìbíyà ẹ wo nísìbà àwọn bóyá sitina fil mi'a ẹ wá ní wọn ò ní ma ìyàwó yín wò ní hospital àwọn ọkùnrin ẹ wo ọmọ mùsùlùmí tó tàkà sọ́tọ̀ fún tìbù mélòó ni wá ọmọ olówó nu wa lóye tàkà sọ́sọ́ àfẹnutọ́nà bá ní ó ní lọ́kì tó gbogbo àwọn kiri yìí federal government tiwa ẹ wà ní dókítà fẹ́yàwó àfa kan dókítà fẹ́yàwó mùsùlùmí kan kírísítẹ́nì gbàyàwó mùsùlùmí kan mo ò sí nígbà ẹ̀ńtọ́ ẹ kó ti wákọ̀ àti dọ̀híyàtẹ̀ ala yadihi fil mustashfa yíyá owó yẹ sẹ́mínú qalbaha wa yughriha àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ àwa la kọ̀sọ́dọ̀ fi ẹ̀tọ́ ìhà haqqaha torí pé àmáwọn ọmọ wa lọ síbi tó yẹ kó wọ́n tàkà sọ́sọ̀ fún tọ́ gọ́ọ̀mẹ̀ntì wa láwọn open fúrọ́ọ̀sù fún gbogbo wa kábìrà wa lájọ tẹ́ ti open fúrọ́ọ̀sù yẹn fún wa mélòó nínú àwọn ilé kéwú wọ́n ní ká máa sí science classes ìta bá nídìí mbẹ́ lẹ́yìn gbàtà bá sí tán àárọ̀ fá àtọ́lá lọ́sọ́dọ̀ àwọn Professor Yahuza àwọn embayas ìpele kí ó báyìí ti sí ilé kí ó báyìí ti sí ilé kí ó báyìí ti sí ẹnà akẹgbọn ni kàánà wọlé sàdánà àdánù sọ̀rìà bẹ́ẹ̀ bá àtẹ̀gbọ́n kankan akànfẹ́sì arábíkì sẹ̀ríà nìkan náà àwọn ọ̀tá sì ń pílánì lẹ́yìn wa àwọn ọ̀tá ń pílánì àwọn sáré da àwọn ọmọ tí wọ́n síbẹ̀ ẹ dákun tó Ọlọ́run ọ̀rọ̀ mi kejì tẹ́mi fẹ́ sọ ni àwọn gọ́ọ̀mẹ̀ntì ń ṣe títí wọn àwa la implement ẹ̀ lọ́dọ̀ wa ara implementation kan náà la rí technology kan yìí Ọlọ́run tó ajá àlùbáríkà yìí pẹ́ ó di méjì ẹ̀kẹta òun lọ̀rọ̀ tẹ́mi fẹ́ fi ráwọn gọ́ọ̀mẹ̀ntì wa sáwọn ìjọba ilẹ̀ Lárúbáwá torí àwọn gọ́ọ̀mẹ̀ntì tẹ̀rí àwọn gọ́ọ̀mẹ̀ntì tẹ̀rí yẹn ìbáṣepọ̀ wọn pẹ̀lú ilẹ̀ Lárúbáwá ọ̀pọ̀ ẹ máa pàdé wọn ní ẹ́mbásìsì káàkiri tí wọ́n sì máa fún wọn ní respect maximum respect wọ́n máa fún wọn wọ́n sì máa dẹ̀tí sí ọ̀rọ̀ wọn. níjọ́ kan apàdé lẹ́mbásì kan nínú àwọn ẹ́mbásì ilẹ̀ Lárúbáwá l'Àbújá wọ́n ní gbogbo àwọn àfa àwọn ìmáàmù national gbogbo wọn wá èmi ni wọ́n wá yẹ pé kí n sojú àwọn ìmáàmù
àwọn gómìnà tí mo bá ṣe mítìnì níjọ́ wọn tó méje ọ̀rọ̀ táwọn gọ́ọ̀mẹ̀ntì ò lè gbọ́ sáwa àáfàá lẹ́nu wọ́n gbọ́ sí wọn lẹ́nu inna Allaha la yas'a bis-sultan ma la yas'a bil-'ilm. ntí ẹ̀ lè fi pẹ́ ẹjẹ́ àáfàá sọ fáwọn èèyàn kí wọ́n ṣe àwọn lè fi ìjọba sọ fáwọn èèyàn pé ẹ ṣe káyọ̀ wọn ò tó bẹ̀ kọ́ wọn sí. wọ́n á ní ká ṣe kíní kan sílùú kan wọ́n á láwọn fáwọn gọ́ọ̀mẹ̀ntì ní kí wọ́n ṣe ìṣìráfù rẹ̀. mo ní àwọn gọ́ọ̀mẹ̀ntì ẹni wọ́n máa ṣe kíní yìí àwọn eléyìí lówó àwọn gọ́ọ̀mẹ̀ntì náà bá bú ẹ̀ létà gba gbogbo atukata ambassador wa pè mí onítàn àfi ṣe bẹ́ẹ̀ ni pé tẹkíní yẹn bá kun kankan ojú ti àwọn náà láti wádùn àwọn padà àwọn náà mú un tí wọ́n ní wọ́n fi kà mọ́lá tó ìyá àgbákò ti ṣe lárúbáwá nílùú tá a wà yìí a sì ń gbàgbé ń sọ fún yín nìsín inú gbogbo owó sì bàjẹ́ sí àgbákò wádùn ilm al-arabi ó ti bẹ̀rẹ̀ nínú tá a wà ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn lárúbáwá náà ló ti bẹ̀rẹ̀ kì í tọ̀dọ̀ wáyà yìí ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn lárúbáwá ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn gbogbo àwọn duwal khalijiya kọ́tọ́rù ní kuwaiti ní saudiya ní àti àwọn ìlú ńláńlá ní tó jẹ́ pé àwọn ní aṣojú ìlú lárúbáwá wàhálà ti bẹ̀rẹ̀ ń bẹ̀ wádọ̀ wáyà yìí táwọn àfáà àtẹ̀yìn ìmáàmù tá a bá sì tètè dìde sọ̀rọ̀ náà gbogbo àwọn ọmọ tí wọ́n dúró yìí wàláyì àti ní mustakbalu wọn yóò ṣe díẹ̀. ń sọ fún yín nísìnyí àgbákò tó ṣẹlẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n jókòó yìí wọ́n gbẹ̀mí wọn fún wa pé àwa la lè sọ wọ́n délé rire táàsì lágbára rẹ̀ ọlọ́run ló lè sọ àwọn délé rire but alágbára kájẹ́ sábà nínú káwọn ọmọ ìlú ṣe rire àfi káwá ní tàkìtì kẹ́nu wọ́n sì débi tó yẹ kó dé àgbákò tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ bí gbogbo ẹ̀yin àgbàlagbà fáàtẹ wà ń jòkó kí ló kan èèbó níbi pọ́mọ fẹ́ gẹ́ẹ̀tì admission sílẹ̀ lárúbáwá kí ló kan èèbó níbẹ̀ kí ló kan WAEC certificate nípa pọ́mọ tó gẹ́ẹ̀tì admission sí Saudi kó tó gẹ́ẹ̀tì admission sí Qatar kó tó gẹ́ẹ̀tì admission sí Cairo gan lára kó tó gẹ́ẹ̀tì admission sí Kuwait wọ́n ṣe ṣèràtú bọ́n pé WAEC certificate NECO bàyà sìkàtà tó fi yín wọn lẹ̀ NECO GC ILT àbí ìbá wọn ọ̀tẹ̀ tó ń dómi WAEC mọ́ ILT èwo tó náà ṣe TOEFL wọ́n tún ṣe TOEFL náà nàpẹ gbogbo eléyìí mọ̀ fún palagbáwa nù adìhì asalibu gasul fikr alhadith wọn náà wọn lò àmọ́ bá a ṣe kí wọn láfíríkà ẹ wá ní ká máa lọ tí tí wọn bá mọ́mọ́ kátẹ́ sọ pé ọ̀dà kọ́mọ kí wọ́n gbé èbó ọmọ kí wọ́n gbọ́dọ̀ gbé èbó asábà mọ̀tọ́yàtọ̀ aṣọ ọmọ kí wọ́n gbọ́dọ̀ gbé èbó níbi táwa yìí torí ó lè bá a kó n fẹ́ ṣe dáwà nílẹ̀ Ìgbò kí ló fi communicate ẹ̀ ṣe dáa àmọ́ kí ló dé tẹ wá sọ WAEC kí ló dé tẹ sọ NECO tẹ sọ ILT tẹ sọ gbogbo ẹ wá sọ di àṣírútù àṣàṣìyà lárúbáwá gan kò fẹ́ wúlò níbi pọ́nmọ́ wá admission ní ilẹ̀ lárúbáwá mọ́ kí ni ẹ túlẹ̀ kéwù lẹ̀ fúra àwọn ọmọ kéwù ẹ̀ lè fúra sí láwọn sanawiyat kò sí lè kéwù tẹ̀ ti ṣẹlẹ̀ àwọn ọmọ kéwù rí pé àwọn àfọmọtọ́rọ̀ ń bá ní kéwù lòun fẹ́ ké tọ́ba ní òun fẹ́ kéwù yìí níṣẹ́ àwọn eléyìí tí wọ́n sírọ́ọ̀sì ní marahilu sanawiya àwọn ọmọ yòókù wọ́n ti rí pé bóun bá ti ní WAEC náà òun lè get admission ní Saudi tí ó sì kéwù ó lè ní NAPTEL àbí lè gbé lọ́wọ́ NACO yóò ní òun bá ti process ẹ̀ òun get admission ní Saudi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń dààmú lẹ́ni tó dájọ́ tẹ́ ti bí wọn yìí ó mọ kéwéri rẹ̀ fẹ́ ya àmọ́ kò gbé ìbò irú wọn sì la nídìí fún Islam àwọn ọmọ tí wọn wá kéwú dáadáa yìí tẹ́gbẹ́ WAEC ló gbé wọn rí admission ní Saudi àbí ló gbé wọn rí admission ní Qatar àwọn ọmọ yẹn ni kánú yut'ibuna asatidatahumuna àwọn yẹn ni wọ́n lọ lè jọyìn àwọn àfáà tí wọ́n rí lọ́hùn tẹ́gbẹ́ wọn àfáà wọn ní inhirafu fikiri wọ́n ní tashaddud
nígbà tí òkè wọn láti ní àfa àtọ́bá nílé ẹ̀kọ́ ní ọba ló ń gbà tọ́dọ̀ kọ́mọ́ bá fi fẹ́ẹ̀lì ẹ bá ní kó di nǹkan míì yóò bá dé yóò máa pinna yóò dé yóò máa pinjẹ ànámà yóò máa fàṣàkọ àwọn èèyàn ó ti ṣàgbákò kò lẹ́kọ̀ọ́ kéwú láti lé ọ̀dọ̀ àfa àtọ́ fọ́ọ̀lù sínú òun ní ti ń bẹ lérí àfa àwọn làfa àwọn ṣe kíni làfa àwọn jù sí ẹ dákun tó lọ lọ́wọ́ ìṣèlátù wàhẹ́kì káfíńmá gbọmọ ń sàwú nílẹ̀ lárúbáwá ìtúlẹ̀ kéwú ìtú ilé kéwú gbogbo ẹ̀yin múdàrá wọ ẹ̀kọ́ lẹ́tà lápapọ̀ ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Saudi embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Qatar embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Emirates embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí Kuwait embassy ẹ̀sẹ̀ǹdẹ̀ sí wọn pé kíní ìyàwó làwọn afẹ́ mọ tọ̀wárà èdè yín ni ṣùrùtù tẹ gbédè ẹ̀fẹ́ fi máa pa èdè yín mọ́ wa lọ́wọ́ ni tẹ́bẹ̀tẹ̀ ní kọ́ mọ́ ó gbèbó ọ̀dà àwa ní fi wáyẹ́kì sí Sheraton asasiya kọ́ wà nù ṣùrùtù àmọ́ kọ́ máa wà nù àwọn optional àbí bẹ́ẹ̀ kọ́ ni kádàkùn tòrọ̀ lọ́hùn ká kíyè sí àárín yẹn ń túlé kéwú púpọ̀ ọlọ́run ní tújọ ìsìlámù ọlọ́run ní tújọ ìsìlámù ọlọ́run ní tújọ ìsìlámù gbogbo àwọn ilé kéwú tí Darul Kitab tí a bá lẹ́bàá náà ni bàbá wa táàsì jiyàn páwọn ni bàbá wa àwọn níyá wa nínú àwọn ilé kéwú náà ni ilé kéwú bàbá wa Mọ̀sìngbá bàbá ni wọ́n jẹ́ fún wa wọ́n èsì ẹ̀gbọ́n láti gbòsígbò nígbà wọn bí tali tẹ́lẹ̀ wọn bí tali wọ́n èsì ẹ̀gbọ́n wa bàbá wa ni wọ́n ní Darul Kitab bàbá wa ní Agége rahimahullah ọlọ́mọsá bàbá kẹ́ wọn ọba ṣàánú wọn sí ababa Sheikh Adam àwọn bàbá nù àwọn bàbá bẹ́ẹ̀ làwọn ilé kí ó káàkiri bàbá alágbàjì bàbá alágbàjì dómà àtàwọn àfáà míì táàmù tí wọ́n ṣiṣẹ́ kí ó ju àwọn tá a dákọ̀ yìí lọ wọ́n ṣiṣẹ́ kí ó ju àwọn mẹ́rin ní tá a dákọ̀ yìí lọ wọ́n bẹ́ẹ̀ lọ ni wọ́n bẹ́ẹ̀ ń gẹmọ yìí náà ọlọ́mọsá bá kẹ́ gbogbo wọn. tọ́ àwọn tó ń kọ́ ṣiṣẹ́ ọlọ́run níbẹ̀ nígbà àwọn àgbà ìdálẹ̀ kéwúlẹ̀ kọ́dà ẹlòmíì jẹ́ Ìbàdàn kọ́dà ẹlòmíì jógbómọ̀ṣọ́ kọ́dà ẹlòmíì jẹ́ Haúsá tọkọkọ ṣiṣẹ́ ọlọ́run ní ibẹ̀ ọlọ́run wọ́n sábà kẹ́ gbogbo wọn. kódà láàrin àdàbí àti mọ̀rìkàsí nígbà wọn kọ́ dá mọ̀rìkàsí náà lẹ̀ àárípa dàbí náà ṣiṣẹ́ mbẹ́ àbí ò ṣiṣẹ́ mbẹ́ ni àdàbí ṣiṣẹ́ mbẹ́ kótó di pé mọ̀rìkàsí náà wà bó ṣe wà wọn ọlọ́run wọ́n sábà falẹ̀ mọ̀rìkàsí gbogbo ẹ̀. mọ̀rìkàsí wa ṣiṣẹ́ ní Darul Kitab kò wá ṣiṣẹ́ ní Darul Kitab shartu ni a ma bára wa sí ni. Inshallah. Ko èmi náà lè kọ́ wọn lé kó tiẹ̀ ṣẹlẹ̀ kéwù mi so ti yé báwọn pọ́ǹtì yẹn kò síbi tí n ti lè kílẹ̀ rẹ̀ àwọn ọmọ mẹ́ríkàsì tó ń bẹ lọ́dọ̀ mi ń Darul Kitab wọ́n pín sí bí ọ̀nà méjì àbí mẹ́ta àwọn ọmọ mẹ́ríkàsì àwọn ọmọ Darul Ulum ilé kéwù wa ilé kéwù àgbà nísàlẹ̀ kòtò àrọ́sà àmọ́ ẹ̀wú yẹn kẹ́sì. حرسها الله وأدامها حرسها الله وأدامها دار العلوم لجبهة العلماء àwọn àfáà nípìlẹ̀pìlẹ̀ kìí ṣe àfáà mọ̀rìkàsí tó ṣiṣẹ́ ń bẹ̀ nìkan àfáà tí èsè mọ̀rìkàsí ṣiṣẹ́ ń bẹ̀ bàbá agẹ́lẹ́ aláya ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa ẹ̀mẹ̀mọ́sà wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ bàbá wa nísàlẹ̀ kòtò ọlọ́run jáde àlùbáríkà gbogbo wọn kọ́ gbogbo wọn ṣiṣẹ́ mẹ́ gbogbo wọn èsì mọ̀rìkàsí gbogbo àwọn kẹta máa fi da nìdọ́mù tàlímù ẹja sinmi ẹ̀ èmi bá yín dá sínú nǹkan báwọn èmi wá tòlú ni èmi ò wá bàlújẹ́ ẹ̀yin náà sì wá bàlújẹ́ lóhùn ní bàtẹ́nì kọ̀ọ̀kan wá jẹ́ bá a ṣe jòkó lónìí ó dùn àbí ó dùn gbogbo alábára wa sọ̀rọ̀ dáadáa àwọn ọmọ mẹ́ka ìtàn bẹ́ẹ̀ ń Darul Kitab àdàbíyà bẹ́ẹ̀ ń Darul Kitab mọ̀kàndòrò bẹ́ẹ̀ ń Darul Kitab babalagba dùnmọ̀ wọ́n bẹ́ẹ̀ ń Darul Kitab tí wọ́n tíìjì níbẹ̀ kí ló dé tó a jẹ́ pé njojúmọ́ tá a bá ti ń sọ̀rọ̀ Darul Kitab ní àwọn ọmọ Darul Kitab àwọn àfa àmọ̀ríkàsí ní ẹ̀mí náà fẹ́ gbogbo orú nǹkan ẹ̀jẹ̀ mọ̀ sọ bá wọn ẹ̀jẹ̀ afẹ́mi dáadáa ọlọ́run ní tú mọ́ríkàsí láíláí ọlọ́run jọ ọmọ lálùbáríkàsí àlùbáríkà ń sàn wá bá wa tẹnu mi ń sàn wá bẹ́yìn náà
báṣì máa lọ ayé náà nù túùtì wà dáàkùn wà túùtì wọ́n lọ sí ní ká máa lọ ayé náà nù subahana rabbika rabbil izzati amma yasifun salamu. àwọn lọ síbi èyí ló dé nínú ètò òun náà ní ọ̀rọ̀ nípa láti ẹnu vice chancellor Kwara State University. wọ́n wá ń bí pẹ̀lú representative wọn al-Ustaz Dr. Ahmad Okuta. lẹ́yìn ìgbà tí wọ́n bá bá a sọ̀rọ̀ tán náà ni goodwill message méjì yóò wọlé lẹ́yìn rẹ̀ His Excellency ó sọ̀rọ̀. àkí lẹ́yìn táwa tí His Excellency bá sọ̀rọ̀ tán wọ́n commission project yìí pẹ̀lú ìkúnlọ́wọ́ bàbá wa mi mọ́tàbà sẹ́ríkìrì Ìlọrin. ṣéèrù ọtí wí dáadáa bá. ṣéèrù wíńlá ní gbogbo mẹ́ta. ṣéèrù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. lẹ́yìn ètò yìí gbogbo ilé kéwú kọ̀ọ̀kan ní rìsálà ó dé láti wá tó ń ṣe mítìn lórí ọ̀rọ̀ ìlọsíwájú mi tí lẹ́yìn ló tó fi jáde. bàbá wa pòfẹ́sọ̀ Aláṣọ àwọn ni ànáúnsà rẹ̀. lẹ́tà ó sì dọ́dọ̀ lè kí ó kọ̀ọ̀kan yóò dé Jamiu Ilorin yóò dé Kwasu yóò dé Muhammad Kamaluddin University yóò sì dé Al-Hikma pẹ̀lú ògbọ́lọ́ ní Sunday tí ń bọ̀. ó bàbá wa bí sì ti débi akramakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وعلى صحابته أجمعين. وحيي الحضور بتحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نيابة عن رئيس الجامعة جامعة ولاية كورا مليتي أقدم شكري وامتناني لرئيس هذا المركز وأقدر مجهوداته في تأسيس هذا المركز. فأنا بوصفي نائبا لرئيس جامعة ولاية كورا أرى هذه المجهودات وهذه النشاطات أنها ما هي إلا تلبية لأمر الرسول صلى الله عليه وآله وسلم. فالرسول صلى الله عليه وسلم قال إن الحكمة ضالة المؤمن حيثما وجدها التقطها. فهذه الأمور ما يتعلق بالحاسوب والحوسبة وما يتعلق بالرقمنة والتحول الرقمي وما يعني يتعلق بالتكنولوجيا الرقمية إنما أصلها من المسلمين الذين دونوا كتبهم باللغة العربية. فما يتعلق بالرقمنة لا يتحدث عنها الإنسان بدون الذكر الخوارزميات algorithms. والخوارزميات من أصل محمد بن موسى الخوارزمي. كل ما نتحدث عنه فيما يتعلق عن التكنولوجيا الرقمية فإن لها أصل من محمد موسى الخوارزمي، هو الأصل.
هو الأصل. فهذا الأصل قد دل أن نحن المسلمين ونحن المؤمنين، فالرسول يقول حيثما وجدها التقطها، فما لنا ولأبنائنا إلا ماذا؟ إلا التقاط هذه الحكمة الضالة أن، وهو ما يتعلق عن الرقمنة والتحول الرقمي في العالم اليوم. والسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. Thank you very much, sir. Gbogbo tí a ń ṣe yìí ká má rí pé ìbólógbé wa àwọn àfa alárúbáwá nàlẹ́ kọ́kọ́ ṣe digitization ẹgbẹ́ ọkọ̀ ṣe operation ojú in a modern way àwọn àfa alárúbáwá ni ọ̀jíbúrà tá à ń ṣe lé nínú mathematics tó fi ń ṣe programming orúkọ àfa alárúbáwá ni modern medicine Canon the encyclopedia of modern medicine àfa alárúbáwá ló ṣe Ibn Sina Avicenna ìbò wa yí ó pọ̀ padà tí òbí níjọ tí lárúbáwá máa ń ná àbòsí tẹ́ bó ṣe nù wọ́n tún fi v kan ibo ni Ibn ti jọ Ave Ibn Sina Avicenna bẹ́ẹ̀ náà ní Spain lónìí yìí wọ́n pa àwọn àfa ń bẹ púpọ̀ ni wọ́n kéwú tí wọ́n á pa wọ́n á lòwe wọ́n á fi ń propound the theory ọlọ́run kó bá a dá májídù padà sọ́dọ̀ àwọn àfa goodwill messages méjì náà ni a ní ká tó máa lọ sọ́dọ̀ His Excellency the Governor of Kwara State and the Commissioner for Education. Bàbá wa Raisu Niqaba bàbá wa gbà ni wọ́n bá wa sọ ọ̀rọ̀ yìí bàbá abiyama tí wọ́n kì í fẹ́ kí nǹkan tó dáa kó bàjẹ́ bàbá dáadáa wọ́n bá abiyama míì tó pọnmọ tẹ́sẹ̀ rẹ̀ wọ́ tọ́rùn rẹ̀ wọ́ wọ́n sì bá a tún ṣe bàbá wa Raisu Niqaba ẹ jókòó ní sà máìkì owó ọ̀dọ̀ yìí ni lílá fíkọ̀ kan lọ́dọ̀ gbogbo wa ọlọ́run jára láfíà yín lò pẹ́ lórí dáadáa. بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. يا ربنا يا إلهي اغفر للشيخ الإلوري الحقه بالصالحين في زمرات المرسلين كدوي يا ربنا يا إلهي اغفر للشيخ الإلوري الحقه بالصالحين في زمرات المرسلين. بسم الله يقول الله بسم الله الرحمن الرحيم. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه والذين اتبعوا سنته بإحسان إلى يوم الدين. Your Excellency, Sir, Executive Governor of Kwara State, Malam Abdulrazak Abdurrahman, ably represented by Dr. Mahmoud Awal, as the Commissioner of Education, the Chairman of Education, Fadilat Sheikh Kamaluddin, the ulama من هنا إلى آخر الصف، من هنا إلى آخر الصف، من العربي السعودي، العربي السعودي بروفيسور حمزة منه إلى آخر الصف. من هنالك
إلى آخر الصف من كل جوانب إلى آخرها. أمهاتنا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. aṣojú bàbá ọba ìlú Ìlọrin bẹ́ẹ̀ ń kálẹ̀ bàbá Dr. Murtala. bàbá Murtala ẹgbẹ́ ṣéwù. ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí. والله يعصمك من الناس لا تخاف دركه ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. قلت الله. àwọn kan méjì kan sọ̀rọ̀ tí ọmọ lárúbá tó bá wà níwájú ọmọ lárúbá wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allahu akbar. nínú wọn ni Professor HAMZA ó wá sọ Yorùbá. nínú wọn Yorùbá náà ó náà wá sọ Yorùbá. kí ẹ̀ka kan kó ajé ò gbọ́ lárúbáwá ló jẹ́ kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀rọ̀ ti pọ̀ lẹ́tùn tọ́ṣì eré àtúnú tó wà lọ́kàn tèmi. I appreciate all the contributions. I appreciate it. I kẹ́kọ̀ọ́ we learn a lot from this gathering today. But I have my own plan tí mo ti lórí ẹ̀wá láti lé. ẹ wàá bímọ rẹ báyìí. màá bí o. bẹ́ẹ̀ni àsọkalẹ̀ àǹfààní. yẹ sẹ́ra o. ẹni sùúrù àìlísìn ó ti mìíràn sọ mo lísìn sí ọmọ ẹ̀dá ní Maruf dà mo lísìn sí ọ̀rọ̀ tó sọ fún rédíò mo gbọ́ from bidaya ila nihaya. mo wá ṣe ìdírásẹ̀ owó àyàmílẹ́nu wọ́n làwọn kan bínú lórí ọ̀rọ̀ yìí wọ́n bá bínú wọn ò understand tó sọ ni aspect tó ń bẹ́ sọ ni kí ni Maruf sọ ó lágbára yìí mo ti dá tó lédè ó ní àwọn tó ń ní lọ́wọ́ náà ń pa ní Nàìjíríà ó ní àwọn parakisa dakatira alasatiza jahabizatul ulama àìmá gbogbo àwọn tó ń gbé lábàá ló gbé wọn débi leave that food leave that don't serve anything now please don't serve anything now suspend that suspend it. Only our professors of Arabic, those who specialize in Arabic language, they are the one killing the language. Allahu Akbar. The professors, the doctors, the lecturers, the ulama, the aima, they are the one killing the language. Owó ṣe àlàyé wọ́n ti kọ́ àwọn kìlì ẹ̀. Ó ní gbogbo wọn mọ́ lọ sílé kìlì lábára. Allahu Akbar. Hakikan. Ó ní ẹ lọ wádìí wò ọ̀pọ̀lọpọ̀ wọn. Law, sáyẹ́nsì, technology, medicine, accounting, kankan. Ntọ́wọ́ gbọ́ lọ, àwọn lè jẹ́ mutakhasisun bil lugha al-arabiyya. Tó, ìzá aṣù wà mọ́ọ̀tù. إذا عاشوا وماتوا ماذا يحدث وراءه؟ لا ليس له قد قتلوا العربية قتل العربية مات بموته أنا كان لو واحد كامل قال له قتلوا قال له دفن دفن àwọn dọ́kítà ń ṣe ní àyè wájú ṣẹ́rí dáfúnù
jẹba ṣe mọ ẹni tó kú kó tó sinmi wájú ayé mẹsàn wọn ẹdábáwọ òkú wọn sí láàyè wọ́n sẹ́yìn ẹ̀. nígbà tó dọ́dọ̀ mi mo ní I'm also affected mo sọ fún màmí mo ní ọ̀rọ̀ ìpamílẹ́kùn because I'm affected kí ló mi máa rán wọn lọ ká mẹ́sì kí ló máa rán wọn lọ ká lọ kí ló máa rán wọn ká nǹkan míì kékeré náà ti jù ọ́ sílẹ̀ kéwù tó mẹ́dọ̀ọ́lá àwọn òwò ní college àti ìjọba sílẹ̀ kókó pátá àwọn ayọ̀kẹ́ rẹ̀ tó fi gbogbo àsìkò wọn ká ìwé àwọn ayọ̀kẹ́ yaani ọ̀kàtì yaani alasna nàkàtì làrúbíyà nàkàtìlúhu ونودها أن تكمل بعد موتنا والعياذ بالله ọ̀rọ̀ nìyẹn owó etí ìṣẹ̀lẹ̀gẹ̀rú sọ pé wọ́n ń gbajú sí ìrẹ́jì ìyẹn ò parẹ́ bọ́rọ̀ ohun tó parẹ́ bá tọ́ pápátá láwùjọ tó wà nìyẹn. ẹ jẹ́ kí a ní courage táwọn olùṣèkà dámọ̀ ní gbogbo ọmọ tí ṣe àdámọ̀ tí wọ́n fọ́ láti lajú tó wọ́n fọ́ sílé kéwì. Mudir wa tò ní. ẹ tún ṣe àdámọ̀ náà ẹ̀ka rẹ̀ àkóso olówóró àrùn. Mudir wa tò ní nígbà tó wà ní ekéwù àfáà kan wá ń lọ mú lọ sí ilẹ̀ lọ skúlù wọ́n yọ mú lọ sí Ahmadiyya college tí wọ́n jẹ́ kí bàbá mọ̀ ó wá lọ skúlù èyàn dẹ̀ pọ̀ ní márkàsì ó gbọ́gbọ́ yẹn tó fi kàdébì kankankan ẹnìkan ní oúnjẹ skul fa òṣèṣìláàjì ló ṣọ̀nà owó tí ń lọ sí skul òṣèṣìláàjì ó lọ sí àmì tó mọ̀ ló bá rẹ̀ ṣẹ̀ ó dẹ̀ lọ ẹnìkan ṣòfò àbíkù ń lọ skul fa ní skul ó lọ ẹgbẹ́ skul lọ́wọ́ lọ skul rájí wọ́n lọ mọ́ lọ sùn ayọ̀ kí wọ́n kọ́ kàwé díẹ̀ náà ẹ̀ nǹkan ṣe orí rẹ̀ tẹ́wọ̀n lè ní kàní. àbí njọ́ bá ti rí ẹsẹ̀ ní sùkúl yẹn wọ́n sì sọ bí tiẹ̀ bọ̀ njọ́ náà là lọ́mọ ọ̀làwọ̀là kan wọ́n wá gbà fọmọ kan ẹ wá wú ẹ̀yìn you don't have that courage the modern parents. The contemporary parents, we don't have that courage. Tí ẹ bá bẹ̀rẹ̀ lọ́mọ kankan wá wá sí ẹni tó wà kò ṣe gbọ́. Adẹ̀ndáyé kélẹ̀ àwọn òbí tó ń ṣe ulama tó ń ṣe dàkátìrà tó ń ṣe fàràfàṣà àwọn ń kọ́ ọmọ wá sọ́dọ̀ wọn. Kàmá kọ́ ń ké ẹ̀yin tó ń kọ́ ọmọ sọ́dọ̀ ẹ̀yin ló kọ́ ọmọ yín. Bàbá fèsì kan wọ́n fèsì kan fún mi. Nígbà tí mo kọ́ ọmọ ọlọ́mọ jọ tí mo kọ́ ọ ní kéwì tẹ́wá ní kọ́ ọmọ tèmi ó lọ kọ̀wé ó lè pe tí n kọ́ ọmọ ọlọ́mọ kò dání mo gbọ́dọ̀ tí ọmọ mi náà síbẹ̀ kó ṣòfò ó dà ọ̀rọ̀ mi ìdílé lọ́dọ̀ wa ó dọ̀wọ́ èmi gan lára mo ti sinmi à ń bímọ láì pé mo tún bímọ ní ìyá ìgbà kéwì gbogbo wo bá dé àlìbá ìwọ ọmọ tó bá yọ kíká Assalamu alaikum. Bàbá àbúrò yín bàjẹ́ ọ̀yá máa sàdára wa. Tó a lọ mọ̀ sí gbà fún yín lọ́mọ kan mọ̀ sí gbà. Àwọn afúnjọ sí abẹ̀rẹ̀ nígbà lọ́mọ kan lágége. Abẹ̀rẹ̀ sí ní sàdára wa nù. Ẹja máa lọ sí ẹ̀dàkùntàn ọlọ́run ọ̀rọ̀ yìí ó jọ bí ẹ̀rẹ́ ní kìí sọ ẹ̀ní o. Ní fún mọ́ bàbá wọ́n ti yẹn ju tí wọ́n báyìí wájú ọlọ́run. Wọ́n ní I am affected. I am one of the contributors. Kò sí ìṣọ́ọ̀fù tó tó. Ó kù èmi àti ẹ kó máa di pé àwọn ọmọ ọmọ nílé kátírà sí bàbá wọn létí bàbá padà máa sanwó fún ọmọ kéwú kó tó wálé ọmọ kéwú ò tẹ̀ ní gbé kọ́ọ̀lù àfáà rẹ̀ mọ́ tó bá yá yóò ní èmi mo ní káwọn ọmọ yín máa kéwú ni èmi náà ti ní tèmi tí mo mójútó ẹ dákun o exodus ń ṣẹlẹ̀ fún Arabic language and Islamic studies látọ̀dọ̀ àwọn àfáà ẹ má jà ń sọ̀rọ̀ púpọ̀ kọlọ̀njá àná bọ́m̀bẹ̀
Àmín. náà làárà kò sí o. ẹ já máa lọ sọ́dọ̀ bàbá wa mi martaba sẹ́ríkì ní Ilorin. Ṣéèrù. ọ̀dọ̀ Dr. Murtala Abdulrahim fún goodwill message tí wọn. ẹ tó máa ń ṣe ṣé wọlé kan sí. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. nígbà tí iye wa ń palace ìgbà wọn náà lè kọ́ haúsá bá haúsá bá dé ní haúsá lè fi ń gbàlejò àárí kanjo ni àwọn èèbó náà dé njó ni èèbó láti England ẹ sọ èèbó yẹn ilé fẹ́ yà kódà àwọn yẹn kọ́ átíkù lórí èèbó tẹ̀ sọ lárúbáwá ló kù tẹ̀ ọ kọ́ báyìí ẹ sọ lánàá ọsọ ilé ọba lánàá. ìgbọ́dọ̀ tí náà wà ní àbújá lò bàbá ló fún yín ẹ kàn wá sọ lábá gẹ́gẹ́ sí èyí ọ̀sán yìí ní lárúbá lẹ́kàn wá sọ ẹ bá sọ Yorùbá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. mo kí gbogbo ìkàlẹ̀. Please permit me to stand on the already established protocol. But mo sì dídì láti kí àwọn tó yẹ ká kí torí Ọlọ́run ló kí wọn. Àkọ́kọ́ mo kí bàbá gómìnà tí wọ́n rẹ̀ tí ó be represented by the Honourable Commissioner for Education, Dr. Muhammad Hawal Ọlọ́run gbọ́ ẹ̀bẹ̀ kọ́nà kọ́ gbọ́ ẹ̀bẹ̀ gbogbo wa. Mo kí bàbá wa kábíyèsí onígbàmọ́ torí ẹni tí a bá bá ní ààyè àpẹẹrẹ gbọ́dọ̀ wá. wáṣà àwọn ni wọ́n ní kí n wá kí mi náà wá sójú àwọn gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ tí wọ́n rán wa náà tá a lọ bí bá a bá ti rán ọmọ lẹ́kọ̀ọ́ tó sì ti kàwé tó ti débi tó yẹ kó dé ó yẹ kó lè mú ẹ jáde kó máa sójú àwa náà bí tí àwa náà bá nídìí rẹ̀ sí. kọ́lẹ̀ lómi ò 1000 lówó lé kí ó gbà mí kò sí fún bí mi láti fún ọmọ rẹ̀ kó lọ fi sanwó gbàtà àwọn akéèké tá a lọ lé kí owó gbèǹde owó táàsì dá àwọn san sísì dá àwọn san jọ́nà àwọn bàbá mi ò rí fọmọ tí àwọn àfáà wá sí ìtọ́gbé ẹ̀ máa sáà wá ẹ̀ máa sà á máa kọ́ yín tí ò bá sí òbí rere ìyá rere tó tó àwọn àfáà wa Sheikh Maruf kò ní ronú báyìí ọ̀tọ̀ ní ronú tiẹ̀ tí ó mọ̀ lọ bá Sheikh Hamzat wọ́n ti sọ lẹ́ẹ̀kan bí àwọn ẹgbẹ́ wọn bẹ ẹ̀fọn wa rú báyìí tán bá rí ti wàhálà báyìí ni mo ṣe wàhálà mi mo sì gbọ́dọ̀ jẹ gbádùn ayé àmọ́ ẹni tí òbí bá kọ́ tí ìyá bá kọ́ torí pé bàbá ò ráyè mọ́ yóò bí ìyá ó sì jẹun bọ́ mo sì jẹun bí ìyá ó sì gbádùn náà ni bàbá ó máa sákì lẹ́nu kan máa sanwó léèrè sí tó ń ṣe àwọn bàbá wa wá ń gbìyànjú bàbá wa ní ká kẹ́yìn ìyá wa ká sì kẹ́yìn bàbá náà pé ẹ kó gbìyànjú bàbá wa ní kí n sọ fún Dr. Maruf wípé tí ẹ̀ ń ṣe yìí ẹ má jáwọ́ kó mẹ́ o ní tí ẹ̀ ń ṣe yìí tó ní èrè ni tó sì lọ́la ni Sheikh Al-Allama Al-Marhum Sheikh Adam Abdullah Al-Ilorin bàbá ní ká jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bàbá wa Sheikh Adam Abdullah Al-Ilorin iṣẹ́ tí wọ́n ṣe impact tí wọ́n ní lórí gbogbo àgbáyé even nílẹ̀ Lárúbáwá wọ́n recognize ìwàyè Sheikh Adam Abdullah Al-Ilorin bí ẹ̀yin bá wá ń sekún nísìnyí léyìí tẹ́ ẹ̀ sekún àsekún ni iṣẹ́ tó ti kún ni torí pé ẹ̀yin fẹ́ lálùbáríkà ló jẹ́ kẹ́ ẹ̀ sekún torí àlùbáríkà tẹ̀ ń tọrọ ni ẹ wá sọ fún wa lẹ́ẹ̀kan pé kò dúró gbogbo lè kí wúlẹ̀ fẹ́ tọ́ọ̀chì ẹ̀ ń lọ́dọ̀ àbáwá Sheikh Kamaluddin Abibillahi Al-Hadab lẹ́tọ̀ débẹ̀ náà àwọn tó nídìí wọ́n nídìí lọ́wọ́ ẹ̀ tún ṣe síbẹ̀ bàbá ní sọ fún yín pé ìmọ̀ ẹ̀kọ́ ìsìn tẹ́ ẹ fi sórí bàbá Sheikh Adam Abdullahi Al-Ilorin Center for Computing Digitalization digital ẹ fẹ́ digitalize Arabic system bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó túmọ̀ sí pé gbogbo àwọn ọmọ wa tí wọ́n lọ lé kí wọ́n ti ní hope kọ́sùn afáwà kan sọ lẹ́ẹ̀kan pé wọ́n fẹ́ kà wá tá a kí àwọn ọmọ yẹn kí wọ́n fẹ́ kà wọ́n kún wọ́n mọ̀ kà pé illiterate ni wọ́n kò rí bẹ́ẹ̀ gbogbo ènìyàn tí ó bá lè kọ tí ó bá lè kà lè kà kún illiterate ẹni títí ń kọ títí ń kà bàbá wa afáwà Sheikh Danjuma àwọn gbọ́ Lárúbáwá
èmi ọ̀gbọ́n èdè tó gbọ́nù tápà ní ṣe dáńjúmọ́ o lè sọ kò ṣe túláàsì ní kémi o lè sọ tápà lẹ́yìn lágbára èdè ni ẹ má ní mo yà àtẹ̀lé bàbá wa ọba Ìlọrin lọ sí Morocco níbi ọdún méje sẹ́yìn nísìnyí bàtà wa dé Morocco wọ́n kó gba àwọn tó wá àwọn èèyàn ńlá kó bàbá wa síwájú kan àwa náà sì dírẹ́sì kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n wá déwájú wa kí àwọn pè àwọn èèyàn àwọn àdínà mi ní hulẹ̀ àwọn èèyàn Nàìjíríà fi Nàìjíríà àwọn tó ní bẹ̀rẹ̀ sílẹ̀ wọ́n nínú àfa Nàìjíríà lèmi náà wà èmi náà nínú àfa Nàìjíríà ẹnìkan nínú dírẹ́fà tí wọ́n wà alágbára ni wọ́n wá ní káyì ó ní mo lè kà á òun rí pé nǹkan kúrá ni kí ló dé tí ìlẹsọ lọ́wọ́ àwọn níbẹ̀ ni èdè tí yín ni lárúbáwá èdè tèmi ni èdè tèmi wọn náà gbọ́ tèmi àmọ́ ìbúrání tí ànábì gbé wa lọ́pàá wá pọ̀ èmi lè kà á mo sì lè sọ mo sì lè ṣe bàbá Sheikh Masoud Professor Jimba gbogbo tí wọ́n fi kọ́ wa ni bàbá wa ni sọ fún yín pé èrè ń bẹ nínú tẹ̀ ṣe mo pé kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní kẹ́ ẹ máa ṣe lọ wọ́n ní kí n sọ fún yín ní àbá bẹ́ẹ̀ ro lé èrè ẹ̀mí gúgùn ni torí pé àwọn tí ẹ rántí àwọn ẹni àná lè fi ilé ẹ̀kọ́ yìí tẹ̀ gbé wá yìí díjítà yìí tẹ̀ gbé wá fún àwọn ọmọ nípa kọ̀ǹpútà láyé tá a wà yìí tí ọmọ ọba mọ̀ nípa à ń tẹ kọ̀ǹpútà starting from fóònù tá à ń lò lọ́wọ́ báyìí nísìnyí àwọn ọmọ akéèké kọ́ ọmọ ọdún kan ọbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ní fóònù gan ẹ̀ máa tẹ̀ tọ́ àwọn ọmọ tó bí ọba mọ kọ̀ǹpútà lọ láyé tá a wà yìí kò sínú ayé mọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ fún àwọn arúgbó wa àgbàlagbà tó wọlé tẹ fóònù dáadáa bí wọn bá rí fóònù wọn tanná sọ́bẹ̀ wọn ṣẹ́jú kan bí ìgbà tí ìdajì ara tó kú olóko ni torí wọn fẹ́ gbúrò ẹni tí ò sí nítòsí wọn ò lè tẹ́ ní mẹ́mẹ́ àwọn wọn fẹ́ gbúrò ẹni tí ò sí nítòsí níta wọn fẹ́ tẹ́ dálẹ̀ yìí àwa ní kẹmẹ́jọ rẹ̀ yìí o kẹmẹ́jọ oṣù yìí pé nínú báàkì àtù sọ́ọ̀lì àtù àṣẹ́kùbọ̀ wọn ní tẹ́yìn pé wọn èsìdá kéèyàn ọgbẹ́ kànga àbí kó sì ìmọ̀ tó fi kalẹ̀ táwọn kan máa jàǹfààní lẹ́yìn rẹ̀ lórí ọlọ́run ló lẹ̀mí gbogbo wa ní tẹ́yìn sí kalẹ̀ yìí náà ti ń ra ọ̀la kalẹ̀ pé ẹ jẹ́ ní ìyìn ayé ẹ sì jẹ́ ní ọ̀hún àdìkíyàmọ̀ àwa ní sọ fún yín kọ́ lọ́wọ́ jẹ́kẹ́ mi yóò gùn gbogbo àwọn bàbá tí ń sọ̀rọ̀ látàárọ̀ ààrẹ kọ̀kọ́ ààrẹ mọ̀kọ́ ọlọ́run jẹ́ ajé àlùbáríkà yín pẹ́ bàbá Sheikh bàbá wa bàbá Lágéègì bàbá Sheikh Abibullah Adam Abdullah Ilorin ọlọ́run jẹ́ àríwọ̀n pẹ́ àlékún àlàáfíà àbá gbogbo bá dé ká máa ṣàdúrà fún wọn àlékún àlàáfíà ọlọ́run fún wọn bàbá wa àgbà bàbá wa nímọ̀sìngbà bàbá wa alájí àgbà tòní lórí bàbá wa ní wòye sí kàlífà o bàbá wòye sí kàlífà o alájí àgbà tó dínkù bàbá rẹ̀ ó ti di bàbá wa nímọ̀sìngbà ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ kó ṣàlékún àlàáfíà gbogbo àwọn àgbàlagbà wa tá a ní ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ bàbá Sheikh bàbá wa Almaruf tí wọ́n ní Almaruf global world travel and tours bàbá wa ní kò sí ọ̀nà téèyàn ò lè gbà oríṣiríṣi ọ̀nà èyí lè gbà rí ìyọnu Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ti pẹ́ bó ti já sí pé ẹni tí ó wà lìjẹ́ náà yóò ṣiṣẹ́ wọ̀ ni kọ́dà ẹni tí ó wọ̀ náà iṣẹ́ lọ́gbọ̀dọ̀ sí wọ̀ gbogbo ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kọ̀ bọ́fẹ̀ dé ó ṣiṣẹ́ kan ní wọ́n fi sọ pé iná lọ́tọ́ sí ọ ó ṣiṣẹ́ kan ní wọ́n fi sọ pé àlìjẹ́ náà lọ́tọ́ sí ọ ìyẹn ò lè kàn jòkó wá nígbà náà ó rí àlìjẹ́ náà yìí rárá o wọ́n ní tẹ́sẹ̀ ṣe yí ọ̀nà ni Ọlọ́run sì kẹ́ lárúbáríkà Ọlọ́run jẹ́ kẹ́mi ogun Ọlọ́run ọ̀ràn yìí ṣe yóò bóyin láṣìírí assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi wabarakatuh. ṣéèrù ó wá bẹ̀rẹ̀ kan sí ó tún wá bẹ̀rẹ̀ kan sí. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. akí dr murtala tí Ọlọ́run ṣe wọ́n ní ìkan nínú àwọn ulamawu Nàìjíríà. Masha Allah. gbogbo yín ti wọ̀wé o bàbá akọ̀bọ̀ ọdún gbà wọ́n ṣe ulamawu lè ìmára gbogbo yóò ti wọ̀ ọ́gbà tọ̀ wọ́n fi sí ráyè. ó wọlé gẹ̀dá ẹ wá tún wá débẹ̀ ń lómi ẹ wá sọ fún wọn pé ẹ ti sọ níwájú àwọn pòfẹ́sọ̀ wọ́n sì ti fún yín ní ìjáza ẹ wá ní ana min ulama'il a'la. Allahu akbar. ẹ já máa lọ sọ́dọ̀ His Excellency the Executive Governor of Kwara State, ably represented by our own Dr. Lawal Ibrahim Ọlọ́run Bẹ́bẹ̀
who is also the commissioner, the Honorable Commissioner for Education and Human Capital Development, Kwara State. Allahu Akbar. Ara ń fún mi pé ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀ ṣiṣẹ́ díẹ̀ lónìí. Lárúbáwá ni commissioner bẹ sọ. Ṣé ayé lárúbáwá tí wọ́n sọ tẹ́ ẹ̀ bá fi lè gba ẹnìkan tó ṣàrábì kì í sí lè sẹ́yìn lónìí á protest. Kó mọ bá yín tu torí à ń ṣe àlẹ́ ìlànà wa ọ̀sẹ̀ hàpà nínú iṣẹ́ tiwa. Bismillah. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí ìjókòó bàbá wa Grand Kali fún gbogbo ìlú Kwara State lápapọ̀. mo fara ti àtàrà tí wọ́n mú fi kí gbogbo àwọn àfáàgbà tí wọ́n wà níkàlẹ̀. mo kí bàbá wa tí wọ́n jẹ́rọ yìí sùn ní Qalbatil Markazi yìí. mo tara tí wọ́n mú fi kí gbogbo àgbà àfáà tí wọ́n wà ní ìkàlẹ̀ àtàwọn tí wọ́n ti lọ. mo wá fi ara bàbá wa Professor Hamza tí wọ́n jẹ́ ìmáàmù Kwasu mo fi kí gbogbo àwọn àgbà ìmáàmù àti ìmáàmù àgbà tí wọ́n wà ní ìkàlẹ̀ níbí yìí. bàbá wa alimun min ulama'i Nàìjíríà mo fara tí wọ́n fi kí gbogbo olóyè pátápátá tí wọ́n bẹ ń kalẹ̀ káfí sí والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. àwọn tí wọ́n jẹ́ àfáà mi wọ́n pọ̀ níkàlẹ̀ mo gbé látòrí Professor Jimba mo fi kí gbogbo àwọn bàbá mi tó fi dórí Sheikh Maruf àti gbogbo àwọn àfáà mi tí wọ́n wà níkàlẹ̀ bàbá wa Grand Kadi bàbá Sheikh Abdullahi Al-Adabi àti gbogbo wọn bẹ́ẹ̀ ẹ̀dá kùn nítorí àsìkò ni. bàbá wa tí wọ́n jẹ́ Raisu Niqaba bàbá wa àgbà tí wọ́n wà níkàlẹ̀ walaqad istanzantuhu wa pé bàbá ẹ fún mi láyè an ulqiya kalimati hadhihi bi lughati al-arabi litakuna tashji'an li ahlillahi talaba al-hadirina huna. ẹ dákun torí Ọlọ́run bàbá wa onígànmá mo ti tara bàbá wa ọlọ́lá ọba lónìí kí gbogbo kalẹ̀ pátá bismillahir rahmanir rahim. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. صاحب السعادة والحضور الكرام، يسرني أن أشارككم في هذه المناسبة المباركة، وهي تدشين مركز الشيخ آدم عبد الله الإلوري لعلوم الحوصلة والتقنية الرقمية. إن هذا المشروع يجسد حقيقة أن الإسلام دين العلم، وأن الجمع بين العلوم الشرعية والتقنية الحديثة هو السبيل لإعداد جيل قادر على خدمة دينه ووطنه والإنسانية. إننا اليوم لا نفتتح مبنى فحسب، بل نفتتح آفاقا جديدة لأبنائنا ليكونوا علماء في الدين ومبدعين في التقنية ومنافسين في عالم المعرفة مع التمسك بقيم الإسلام والأخلاق. إن واجبنا نحن المسلمين ألا نكون مستهلكين للتقنية فقط، بل أن نكون مساهمين في صناعتها وتطويرها معا، وأن نعد مبرمجين ومهندسين وخبراء في الأمن السيبراني ورواد أعمال رقميين وباحثين ومبتكرين يجمعون بين الإيمان والأمانة والإتقان. وأثمن الجهود المتواصلة لصاحب السمو حاكم ولاية كوارا السيد عبد الرحمن عبد الرزاق على اهتمام الكبير بالتعليم وتنمية رأس المال البشري، فإن الاستثمار في التعليم هو أعظم استثمار لبناء المستقبل. كما أهنئ منظمة المعروف لخدمة الإسلام وتنمية البشرية على رعايتها ودعمها لهذا المشعور الراهد الذي سينتفع به أجيال متعاقبة
وسيظل صدقة جارية وإرثا طيبا في خدمة المجتمع. وإلى معلمي ومديري المدارس العربية الحاضرين هنا والغائبين أقول إن هذا المركز يحملكم مسؤولية كبيرة، فلا يكفي أن ندخل التقنية إلى المدارس، أي فلا يكفي أن تدخل التقنية إلى المدارس، بل يجب أن نحسن توظيفها في التدريس والتعلم والإدارات والبحث العلمي والابتكار، وأن يكون التدريب المستثمر والانضباط والمحافظة على المنشآت جزءا من ثقافتنا. وإلى أبنائنا الطلاب، هذا المركز معمل أحلامكم، هذا معمل أحلامكم، فأحسنوا الانتفاع به واجتهدوا في طلب العلم وطوروا مواهبكم، وليكن خلقكم بقدر علمكم. واعلموا أن التقنية إذا خلت من القيم قد تكون سببا للضرر فالعياذ بالله. أما إذا وجهت بالإيمان والأخلاق فإنها تصبح أداة عظيمة لتنمية الإنسان وخدمته للمجتمع. نسأل الله تبارك وتعالى أن يبارك في هذا المركز، وأن يجزي كل من أسهم في إنشائه خير الجزاء، وأن يجعله منارة للعلم ومنبعا للخير وصدقة جارية لأصحابه. والسلام عليكم. eléyìí tí a ṣe yìí mo ti gbà yẹn dá lọ́dọ̀ bàbá wa kí n tó bẹ̀rẹ̀ pé kán fún mi láyè kí n ṣe bẹ́ẹ̀ kó lè máa jẹ́ káwọn ọmọ akẹ́kọ̀ọ́ lè mọ̀ pé èèyàn kéwú di kọmíṣánná, èèyàn kéwú di gọ́vùnà, kò sí nǹkan téèyàn lè kéwú dà ní dáadáa. ọlọ́mọṣàbà dúpẹ́ fún gbogbo yín. bàbá wa Sheikh Maruf táwa jókòó tì nǹkan mo ṣe kọ eléyìí náà mo sẹ́ẹ̀dì ẹ̀ sí wọn akáwọn jọ náà. bàbá wa ìfọ èsì sà mi ò tó èsì fọ bọ̀ mo ti fi fídíò wọn Professor Hamza lẹ́ẹ̀kan ìgbà tí mo di commissioner mo gba ìyẹ̀dá lọ́dọ̀ gọ́vùnà wípé àti ẹ̀fẹ́ ẹ̀mọ ilé kíw tó wà ní Kwara State dèpòdépò pé tí dáàmù kan bá tiẹ̀ wá dé yóò tẹ̀ fi kàn wọ́n àwọn tá àti ẹ̀mọ iye wọn wọ́n sì approve lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lọ kàn wọ́n lé kíw ẹjẹ́ àmọ iye ọmọ ilé kíw tó wà ẹjẹ́ àmọ iye àwọn àfáà tó wà ní gbogbo Kwara State sà primary school tó wà nìkan 1,600 and something ní primary school nìkan ní gbogbo Kwara State 16 local government areas. ilé eke wà ní Ilorin West nìkan tá a ṣì rí kàbáyì 1,127 1,127 ní Ilorin West ní gbogbo marahil. ẹ dákun ìsì promise you níkèélá usal in promise pé adébí tán o mò ń sọ ni pé à ń ṣe káàkiri bí agbára ṣe mọ nísìnyí báyìí ṣùgbọ́n káwọn náà wo fígọ̀ yẹn 1,127 ní Ilorin West nìkan compared to 1,670 something ní gbogbo Kwara State ta ní jẹ́ primary school láì tí ì ṣe secondary school man. ọlọ́run bá ti kọ́ ẹ̀dá máa ṣe yóò kọ́ wa máa ṣe jù báyìí lọ. aqulu qawli hadha astaghfirullah li wa lakum. wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa rahmatullahi wa barakatuh. ẹ ṣeun the honourable commissioner sir. ó dà pé àwọn èèyàn ní àṣà kan tí gbogbo abájọ ń pariwo pé ìyá kìnnì kan ń jẹ wá táwọn kan bá ti rí gbà ń bẹ̀ pé sọ wọn àṣẹnu kẹ́mú ó sì yẹ kí wọ́n máa gbé iṣẹ́ ìjọba lárugẹ pé àwa ti gbà ń bẹ̀ o ní wàá ṣe ń ṣe ìgbà pọ́nlọ́dọ̀ ló mú wa àwọn afáà ní sáìkì àwọn àmọ́tò bóyá dájọ́ rà ní àwọn ọlọ́dọ̀ ló mú wa sọ́pọ̀ dájọ́ kó lè bàa jẹ́ ẹ̀kọ́ báwọn ọmọ pé yẹn náà máa dájọ́ ní gbogbo ẹ̀kọ́ náà máa bú yẹn àlùbáríkà Kùránì náà ní ẹ̀yà àmọ̀kọ́ àlùbáríkà tó àmọ́ dájọ́ rà ní. sọ yìí dẹ́ ti gbà lọ́wọ́ gómìnà ẹ̀ máa sọ fáwọn yẹn pé gómìnà ti dọ́dọ̀ wa sọ inú ẹ wá post yẹ ibi tí o ti dé ní gan mọ́ wà rárá kò ti dé dáhùn lóhùn kò tí ì dé Misbah-ud-Din ní gan mọ́ wọ́n sì láwọn ṣàdéhùn àmọ́ mo jẹ́rìí kọmíṣánná wa wọ́n máa ṣe ládùúgbà Ọlọ́run da ẹ̀mí gómìnà síbẹ̀. àmín. kò tí ì dá àlùmọ̀kọ́ọ̀mù náà gómìnà kò tí ì dá àlùmọ̀kọ́ọ̀mù náà
àwọn akọ̀rọ̀ sí tẹ́lẹ̀ kò ti dọ́dọ̀ àwọn náà. èmi kò tí lọ́dọ̀ yìí tọ́ arúgbó rashid náà wọ́n ní kò tí dọ́dọ̀ wọn yóò padà kárí. àwọn ará kata náà ni ò ti dọ́dọ̀ àwọn náà. lọ́dọ̀ gbàgàdì kò tí ṣé bàbá ti bẹ̀rẹ̀ tọ̀ àtẹ̀tí kò tí bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí ní sí àwọn táà ní okọ̀ lọ́dọ̀ ìjọba kọ́kọ́ máa lọ́dọ̀ tiwa náà. flọ́sà a pè bàbá wa the chairman of the occasion a pè bàbá wa Raisul Niqaba bàbá wa aláǹgbá ọpọlọ Dr. Maruf Raji bàbá wa kábíyèsí ní wàá dé gbogbo ẹ̀ ní adé bí a ti tó yẹn àti gbogbo àwa guest lórí high table ẹ̀rọ àwọn pẹ̀ka sọ́nwájú fún commissioner of the project special guest of the high table àwọn ayéhàtú kìbáyé múlàmá yìí àná ẹ̀rọ bọ̀ wá síwájú sá a pè ìyá wa àgbà ìyá wa Hajar Adam Abdullahi Ilori Yusuf ẹ má bọ̀ ẹ má bọ̀. Microphone was also chairman of the occasion. Okay. Láti ṣe officiating of the commission. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the most gracious, the most merciful. برنامج تطوير المدارس العربية Arabic School Development Program مركز الشيخ آدم عبد الله الإلوري لعلوم الحوسبة والتقنية الرقمية. شيخ آدم عبد الله الإلوري Center for Computing Digital Technology. This project is commissioned today by His Excellency the Executive Governor of Kwara State, Madam Abdurrahman Abdurazak, CON, heavily represented by our brother, the Commissioner of Education, in person of our brother Muhammad Al-Awwal Olóòótọ. Today, Saturday, 11th July 2026. بحق بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي أحسن وإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. We invite His Excellency the Executive Governor of Kwara State and all the citizens of these big projects, Arabic School Development Program. In the name of our Sheikh Adam Abdullahi Al-Ilori, Center for Computing Digital Technology. فجزاهم الله خيرا ورحم الله شيخنا العلامة السوداني الإلوري فضيلة الشيخ آدم عبد الله الإلوري. آمين. بسم الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين
المغضوب عليهم ولا الضالين آمين. السلام عليكم. السلام عليكم. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So maybe you may center as my own next is about so maybe I am 6 plus 1 master system. One of our aims is that we want to be able to produce students from this biology that will be very, very good in technology. We want them to be able to compete with their contemporaries abroad, not only in Nigeria. Taba wo gbogbo àwọn kan tán ṣe online, a máa wò pé tán bá design website, a wò pé bó lè kàn. Tán bá ṣe application, a wò pé bó lè kàn ló lè ṣe. Àwọn yẹn dẹ̀ ṣe lọ́kọ́ sí i tí wọ́n dẹ̀ make owó bẹ̀. So àwọn bàbá tó ṣiṣẹ́ lánàá, most of them wọ́n kéwù. Ẹni tó kọ́kọ́ ṣe algorithm tí kọ̀ǹpútà ń lò lónìí tó fi process. Algorithm ìlú tó ti wá lọ́ fi pe ọ̀rọ̀ yẹn ní algorithm. Ibn Musa algorithm àròbíyà ni wọ́n fi ṣiṣẹ́. Ẹni tó kọ́kọ́ ṣe communication àti fiber optics fi ṣiṣẹ́. Wọ́n pè ní Ibn Aitam àròbíyà. Àwọn ọmọ akéwú nísìta ní nísìnà wọ́n gbọ́dọ̀ good technology. Ìyẹn la fi gbé bíbá ìkàlẹ̀. So that tó máa ṣe nǹkan tí ó ń báyé mu because technology has come to stay. Àti wà láyé ní high. Ẹ̀yin bàbá náà lè sọ pé tí ọwọ́ tó bá dilẹ̀ torí pé yahoo yahoo ti pọ̀ ńlá kọ̀ǹpútà sí wà dá access sí but a need láti kọ́ wọn ní ìtàn fi ṣe so níbi báyà ní 15 system gbogbo ẹ̀ fully connected it is fully based internet system so kèrè ṣe pé bẹ́ẹ̀ àwọn ní access internet for and we are going to be providing them with tutors from different language now I divide the classes here in 3 cases. We have digital literacy class ẹni tí o ti mọ kọ̀ǹpútà kẹ̀kẹ́ abẹ́rẹ́ adé basic text skill data analysis abẹ́ time abẹ́ ṣe nìkan àwọn second level yẹn àwa ní advanced text skills web design coding programming artificial intelligence development gbogbo àwọn kìíní ní abẹ́ máa ṣe níbí báyìí so that táwọn ọmọ wa bá parí ní ìsìlámù dé tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn náà máa sọ pé tech pro ni mí wọ́n máa sọ pé ọ̀bírú tẹ̀kìní àwọn náà lè máa sọ fúnra wọn so that tí wọ́n bá wá rí wọn tà wọ́n wà nígbà ilé kéwú ló sì ti kọ́ kíní ilé kéwú náà àti kọ́ so that ibi tí wọ́n bá ti sọ̀rọ̀ technology àwa àfáà náà máa dúró pé lè fọwọ́ tún wá sẹ́yìn so níbí a provide àwọn resources yìí ó wà excellent gbogbo àwọn system yìí ó wà connected sí internet airtel la ń lò our connect one through LAN cable so that everybody tó bá tún wọ bíbá yìí wọ́n máa ní access to computer then bíbá yìí ni master station ẹnikẹ́ni tó máa fẹ́ kó wọn bíbá yìí normally so for example gàtà ṣe demo mo fi hàn pé a student like this can build a website èmi mo build the website eléyìí a student can build a website mo dẹ̀ gba owó alákùnrin owó láńlá mo gbà lọ́wọ́ wọn owó láńlá yorùbá wọ́n lówó mi wọ́n àkókò mi ọ̀wá so àwọn students náà lè pe kí ẹ ṣe pé gbogbo náà ní ká fi tẹ fóònù yahoo aláwọ̀ ọ̀rẹ́ ti ń ṣe alówó jù wọn lọ ó lè gbé wọn wà sustainable wọ́n padà gbé nǹkan wọn dání tá a bá wá kọ́ gbogbo kíní yìí nílé ìkéwù ìṣètò fún bẹ́ẹ̀ tá a fi gbé kalẹ̀ dọ̀túrù gọ́ọ̀jì owó yẹmí níta fi gbé kalẹ̀ yẹn kọ́nà bá lọ ẹ̀ máa sàn. Off record, please. Off record, baba. Ẹnu ló gbé lórí ọmọ ìyàwó. Ìgbà ẹni ló gbé tó fi ní